ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì ògo ni fún bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì. Ayérayé ọba tó pọ̀ ní ẹ̀kọ́ àti kábíyèsí bàbá Ọlọ́run tó ní májẹ̀mú agbé ọ̀gá gba ọpẹ́ wa. Àmín Jésù. Ogun ọ̀run ẹgbà ẹ̀yìn wa. Àmín Jésù. A dúpẹ́ fún ìrìn àjò ọjọ́ kẹfà àbí ìrìn àjò ìgbà kẹfà sí ìlú òkun lórúkọ Jésù. Ogun ọ̀run gba ọpẹ́ wa. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa. Àmín. Torí ẹ ó tu orílẹ̀-èdè yìí ilẹ̀ Yorùbá yóò gbòmìnira. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ gba ìyìn wa. Àmín. Ọlọ́run mo wí pẹ̀lú àṣẹ Elédùmarè ẹni tó ní ayé ẹni tó ní ohun gbogbo nínú ohun gbogbo tó mọ ohun gbogbo tí orúkọ rẹ̀ kò sì yí padà. Ayérayé gba ọpẹ́ wa. Àmín Jésù. Torí ẹ ó tú gbogbo ẹ̀dá ènìyàn kalẹ̀ kúrò nínú ìgbèkùn wọn. Ẹ ó yí ayé wọn padà. Ẹ ó sọ wọn di rere. Ẹnikẹ́ni tí a ti ta lọ́fà ikú nítorí ẹ ó dá láre nítorí ayé wọn yóò gba ìtúsílẹ̀. Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. Tàbárí ẹnikẹ́ni tó ti ṣe àbí tá a ti fi ré pé nínú ìdásí àbí ọ̀rọ̀ rẹ̀ pé kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá yìí ó lọ lórúkọ Jésù. Ogun ọ̀run ó yẹ ìdáríjì. Àmín Jésù. Mo fọ gbogbo ẹ̀gún nù lẹ́nìí lórí yín gbogbo ẹnikẹ́ni àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ̀gún náà Olúwa kó fọ̀ ọ́ dà. Àmín Jésù. Ìrìn àjò ìgbà kẹfà ní bọ̀dá Emmanuel Òjó títí lọ́pẹ́ ẹ ó ra àánú gbà. Àmín Jésù. Òyìn afọ̀hún. Àmín. Bí a ṣe ń lọ sínú orin bíi méjì mẹ́ta ká tó wọnú prógámù yẹn lọ mọ́mì máa bá mi ṣe ọ̀rọ̀ yẹn máa láìkẹ́ máa lọ́ọ̀fẹ́ kó lè máa béèrè tó fẹ́ bí wọ́n ṣe ń kọrin yẹn lórúkọ Jésù. Àánú Ọlọ́run á bá yín gbé. Àmín Jésù. Mo gbàdúrà bí iyọ̀ ò bá tán lókù àánú yín ò ní tán. Àmín Jésù. ẹ ó ra àánú gbà. Àmín. Jésù náà agbára wa. Àmín. Àmín. Àmín Jésù. Bóyá orin. Ọpẹ́ yẹ ọ́ o bàbá, ọpẹ́ yẹ ọ́ o bàbá, Elédùmarè aṣoore kárí ayé, ó ṣoore fọ́ba ó tún ṣe tìjòyè lọ́tọ̀, kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ọ́ o bàbá, ọpẹ́ yẹ ọ́ o bàbá, ọpẹ́ yẹ ọ́ o bàbá, Elédùmarè aṣoore kárí ayé, ó ṣoore fọ́ba ó tún ṣe tìjòyè lọ́tọ̀, kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ọ́ o bàbá, ẹ ṣé àríyànú gbà, ẹ ṣé àríyànú gbà, torí kìí ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Ẹ ṣé o, ẹ ṣé àríyànú gbà o, ẹ ṣé bàbá, ẹ ṣé àríyànú gbà o, torí kìí ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. Àdúpẹ́ pé àríyànú gbà, ẹ ṣé pé àríyànú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Àdúpẹ́ o. Ẹ ṣé àríyànú gbà o. Ẹ ṣé o. Ẹ ṣé àríyànú gbà o, torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. Ẹ ṣé pé àríyànú gbà, ẹ má ṣe o pé àríyànú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Ẹ ṣé o. Ẹ ṣé mo rí àánú gbà o, ẹ ṣé mo rí àánú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. Ẹ ṣé àríyànú gbà, ẹ ṣé bàbá, ẹ má ṣe o àríyànú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Ẹ ṣé o, ẹ ṣé àríyànú gbà o, adúpẹ́ wípé àríyànú gbà o, torí kì í ṣe gbogbo ènìyàn àríyànú gbà. Kò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá o, bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Lórí yẹn ló bá. Bàbá ṣe láṣepé.
ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Olúwa Bàbá ṣe é láṣẹ pé. ó ṣe bàbá. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe é láṣẹ pé. ó ti ṣe o. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe é láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe é láṣẹ pé. Ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe é láṣẹ pé. Olúwa Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ láyé wa. Àwa wa pẹ̀lú ṣòro wa. Ọlọ́run ọba. Àwa wa pẹ̀lú ṣòro wa. Wọ́n máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro. Bàbá àwa wa pẹ̀lú ṣòro wa. Ọlọ́run Àwa wa pẹ̀lú ṣòro wa. Wọ́n máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro wa. Àwa wa pẹ̀lú ṣòro wa. àwa o. Àtiwá wa pẹ̀lú lọ́nìyàn wa. Màmá jà padà sílé pẹ̀lú ṣòro wa. Bàbá o. àwa pẹ̀lú ṣòro wa. àwa pẹ̀lú ṣòro wa. Màmá jà padà sílé pẹ̀lú ṣòro wa. Àtọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tó fìgbà gbogbo rí àánú gbà o. Àwa tójó tì rí ojú lè tì láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àmọ́ra wa o. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tó fìgbà gbogbo rí àánú gbà o. Àwa tó lòdì mọ́ ojú lè tì láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tàbí gbà gbogbo rí àánú gbà o. Àwa tójó tì mọ́ ojú lè tì láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àmọ́ra wa. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tàbí gbà gbogbo rí àánú gbà o. Àwa tó tó sì mọ́ orí oṣù jìrá ẹ láyé. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Ọpẹ́ lọ Bẹ̀rẹ̀ Jésù, ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ní Jésù, ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. ayé ìbáyé ọpẹ́ lọ dúpẹ́. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ni o Jésù o. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. Ayé òkà ṣe ẹlẹ́yàwó o, ẹ ṣé àdúpẹ́. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ni o dádì o. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. Ayé ìbáṣẹ ẹlẹ́yàwó o, ẹ ṣé àdúpẹ́. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ọba ńlá. Ọpẹ́ lọpẹ́ rẹ̀ ni o Jésù o. Ọpẹ́ lọpẹ́ wa ọba, ó mú wa wà láyé. Ẹ ṣeun o, ó mú wa wà láàyè, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní òtíkù tipa. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú wọn wà láàyè, Ó ṣeun o. ó mú wa wà láàyè, ó ṣeun o. Ó ṣe o. Ó mú wa wà láàyè, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní òtíkù tipa. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú wa wà láàyè, ó ṣe. Ó mú wa wà láàyè, ẹ ṣé o bàbá. Ẹ mú wa wà láàyè, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní òtíkù tipa. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú mi wà láàyè, ó ṣeun o. Yé, Ó mú wa wà láyé. ó ṣeun o. Ó mú wa wà láàyè, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní òtíkù tipa.
àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ, tó mú mi wà láyé. ó ṣeun o. Mo wà láyé, mo wà láyé. Ọpẹ́ ló yẹ. Kí ló yẹ bàbá o? Ọpẹ́ ló yẹ. Kí ló yẹ bàbá? Ọpẹ́ ló yẹ. Mo wà láyé, mo wà láyé. Ọpẹ́ ló yẹ. Ó torí wàrà jà lọ́wọ́ bàbá òní kó sí. Adúpẹ́ àfòyìn f'Olúwa. Àfi f'Olúwa. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Olúwa wa. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ó torí wàrà jà lọ́wọ́ bàbá òní kó sí. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Àfi f'Olú. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ọlọ́run ọba. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ó torí wàrà jà lọ́wọ́ bàbá òní kó sí. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Adúpẹ́ o. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ó torí wàrà jà lọ́wọ́ bàbá òní kó sí. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Adúpẹ́ o. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ọlọ́run o. Torí wàrà jà lọ́wọ́ bàbá òní kó sí. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ní gbogbo ọ̀nà ẹ ṣé bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ó wo wájú mi, ó tún wo ẹ̀yìn mi, mo rọ́wọ́ rẹ o ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà àdúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Má fòkúta rọ́pò mi o ọba ọlọ́lá. Èmi ni olùgbògbò rẹ Olúwa. Má fòkúta rọ́pò mi o ọba ọlọ́lá. Èmi ni olùgbògbò rẹ Olúwa. Má fòkúta rọ́pò mi o ọba. Èmi ni olùgbògbò rẹ Olúwa. Má fòkúta rọ́pò mi ọba ọlọ́lá. Kò bá yé tí rí ọba wa, kò bá yé tí wà, kò bá wà tún ṣe. Bàbá kò bá yé tí rí ọba wa, kò bá yé tí wà, bá wà tún ṣe. Kò bá yé tí rí ayé máa ń dógó lọ. Kò bá yé tí wà, kò bá wà tún ṣe. Kò bá yé tí rí o. Kò bá yé tí rí ọba wa, kò bá yé tí wà, kò bá wà tún ṣe. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní agbára. A yìn nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láyé. Ó gbàdúrà kò ní rẹ̀ ọ́ lórúkọ Jésù. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà kẹfà létí òkun. Lórúkọ Jésù ìpín rẹ̀ ò ní gbàbọ̀. Àmín Jésù. Gbogbo ẹni tó ní ìfẹ́ sí ilẹ̀ Yorùbá yìí lórúkọ Jésù ẹ ò ní dààmú. Àmín Jésù. Gbogbo ẹni tó ń jà fitafita tẹ̀sí ń wá àṣeyọrí fún ilẹ̀ Yorùbá, àṣeyọrí awọnú ayé yín. Àmín Jésù. Ire, àánú, ògo awọnú ayé yín. Àmín Jésù. Ẹ ò ní tọrọ jẹ. Àmín. Ẹ ò ní tọrọ mu. Àmín. Ẹ ò ní tọrọ ná. Àmín. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ń bínú sí ilẹ̀ Yorùbá tó ní kò ṣeé ṣe, tó ń bọ́ sórí ìkànnì ní gbogbo ìgbà tó ń sọ ọ̀rọ̀ ibi, mo sọ̀rọ̀ àṣẹ jáde lówùrọ̀ yìí. Bí wọ́n bá mú mi tá bá jẹyọ, tí wọ́n sọrí wọn sí ilẹ̀ Yorùbá yìí tó wá ń bínú ilẹ̀ Yorùbá yìí lórúkọ Jésù, omi ara wọn, ẹ̀jẹ̀ ara wọn kó gbàbọ̀dẹ̀ fún mi. Àmín Jésù. Mo sọ lẹ́ẹ̀kan sí, bí omi yóò bá ṣe é gbẹ tí ọwọ́ omi ayé, Bíbélì sọ pé omi kún ọ̀sà kún wọ́n dàpọ̀ mọ́ òkun òkun. Ibi tí omi wá lomi padà sí. Látẹ̀ni lọ, irú ẹni tó bá takò àṣeyọrí ilẹ̀ Yorùbá
lẹ́ni mo ní kó bá ilẹ̀ lọ. Àmín Jésù. A máa gbàdúrà báyìí, wàá sọ fún Ọlọ́run, Olúwa, gbogbo ohun tó kù tó ń dí ilẹ̀ Yorùbá lọ́wọ́, ẹ̀mí mímọ́ fi náà rún dà, yóò bómi lọ. Wọ́n náà gbàdúrà fún ara rẹ̀, gbogbo ohun tó kù tó ń dí mi lọ́wọ́ nínú àṣeyọrí ire mi, tí ò jẹ́ ń débi ire, tó kù díẹ̀ tó sì ń dí mi lọ́wọ́, ẹ̀mí mọ́ palẹ̀ rẹ̀ mọ́, ogun ọ̀run palẹ̀ rẹ̀ mọ́. Ẹ já gbàdúrà. Ní orúkọ Jésù. Títílayọ̀ Rachel, lórúkọ Jésù, wàá rà àánú gbà. Ayé ò ní pa yín lẹ́kún màmí, ògo rẹ̀ á fọ̀hún lórúkọ Jésù. Gbogbo àwọn tí wọ́n ń dá sí ètò bá mi ṣí ẹ̀ síta. Màá ṣe ń tèbò ní àkàdárí kàṣẹ́dẹ̀bà. Èyí náà tó bí àmọ̀tálí kàṣẹ́dẹ̀bà. Mo sọ pẹ̀lú agbára lórúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ìṣọ̀lá Fúnmiláyọ̀ màmí mi ẹ̀ rà àánú gbà. Ìyá àjọ mi bámbàm, ògo yín á fọ̀hún. Ayé ò ní pa yín lẹ́kún. Mo ń máa gbóhùn yín, màá sì gbóhùn àṣeyọrí yín. Inú mi á dùn màmí, ọ̀run sì ṣe láṣeyọrí. Ohun tó ń bà mí lẹ́rù, bàbá ti ṣe o, ó ti ṣe. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ohun tó ń bà mí lẹ́rù, bàbá ti ṣe o. Màmá yẹn, ohun tó ń bà yín lẹ́rù yẹn, ogun ọ̀run kò ṣe báyìí. Àmín Jésù. Mo gbàdúrà, màmí wàá tún gbàdúrà, sọ fún Ọlọ́run. Olúwa àṣeyọrí, Olúwa ṣàṣeyọrí. Jẹ́ ńlá ṣeyọrí. Ogun ọ̀run jẹ́ ńlá ṣeyọrí. Ẹ̀mí mọ́ jẹ́ ńlá ṣeyọrí. Olúwa jẹ́ ńlá ṣeyọrí. Gbogbo ibi tí mo fẹ́ gbà láyé jẹ́ ńlá ṣeyọrí. Ilẹ̀ Yorùbá jẹ́ ńlá ṣeyọrí. Ẹ̀mí mọ́ jẹ́ ńlá ṣeyọrí. Gbogbo àwọn àjàjàngbara jẹ́ ńlá ṣeyọrí. Jẹ́ kẹ́nu mi ó gbọ́ pẹ́. Olórí yẹn sọ pé èmi lọ lọ́pẹ́, èmi mà lọ lọ́pẹ́ o. Ẹ wá wòrè bàbá. Ẹ wá wòṣẹ́ bàbá láyé mi. Èmi mà lọ lọ́pẹ́ o. Olúwa jẹ́ n lọ́pẹ́. Ìrìn àjò gbà kẹfà rẹ létí òkun. Olúwa jẹ́ n lọ́pẹ́. Olúwa fọpẹ́ jẹ́ n lọ́pẹ́. Jẹ́ kàn n lọ́pẹ́. Olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́. Bàbá jẹ́ n lẹ́nu ọpẹ́. Jésù jẹ́ n lẹ́nu ọpẹ́ o. Èmi lọ lọ́pẹ́ o, jẹ́ n lẹ́nu ọpẹ́. Olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́. Ó jẹ́ sọ̀rọ̀. Olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́. Olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́. Jẹ́ n lẹ́nu ọpẹ́. Jésù náà agbára wa. Àmín. Wàá tún gbàdúrà. Olúwa bá mi rìn ìrìn àjò ilẹ̀ yìí. Ìrìn àjò tí mò ń rìn mi ò tiẹ̀ yé mi mọ́. Ẹ̀mí mímọ́ bá mi rìn. Bá mi rìn ìrìn àjò. Ọlọ́run ìrìn àjò dà. Ó yẹ bá mi rìn ìrìn àjò. Mo fẹ́ rìn ìrìn àjò àṣeyọrí. Mo ti bẹ̀rẹ̀ lẹ́nìí. Mọ́mì Sunday kan ló kù. Ìrìn àjò àṣeyọrí ló ìdẹ̀kù. Nígbà tó bá dé ó ti di àṣepé. Perfection àbí kílẹ̀ ń pè é. Perfection. Ó ti dàṣepé náà nìyẹn. Olúwa ṣàṣepé ayé mi. Ogun ọ̀run ṣàṣepé ayé mi. Olúwa ṣàṣepé ayé mi. Ṣàṣepé ilẹ̀ yìí. Ó yá ṣe. Ogun ọ̀run ṣe. Ṣàṣepé bí ọ̀tá ṣe múra tó, bí ọ̀tá ṣe gbìyànjú, ṣùgbọ́n wọn ò borí o. Olúwa máa ṣeun torí o máa ṣàṣepé. Àdúrà rẹ dà màmá yẹn. Ọkùnrin yẹn gbàdúrà, má fara rẹ ṣeré. Olúwa ṣàṣepé mi, àṣepé tèmi dà. Ọlọ́run àṣepé, àṣepé ló ṣe òkun. Tó bá jẹ́ pé ọmọ aráyé mọ ibi tó ti ń sun ni, bí òyìnbó bá mọ ibi tó ti ń sun mọ́ mi, wọ́n á ti lọ ṣe dáàmù sórí ẹ̀. Wọ́n á ti lọ ṣe lẹ̀kùn sí. Wọ́n á náà fẹ́ jẹ́ kó gbẹ. Wọ́n á náà fẹ́ jẹ́ kó mọ ibi tó dì nínú rẹ̀. Tó o bá wo ọ̀kan dáadáa, wàá kàrí ọkọ̀ tó wà lórí ẹ̀yẹn. Òun ni wọ́n fi ń tẹ́sítì rẹ̀ wò. Ìgbà tó bá kún jù àti ìgbà tó bá lọlẹ̀. Wọ́n ò lè ṣe ju bẹ́ẹ̀ lọ. Torí tómi yẹn bá ti mú un lọlẹ̀ tán, wọ́n ti mọ̀ pé wọn ò lè gbé ọkọ̀ gbabẹ̀ yẹn nìyẹn. Ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn. Olúwa tó ṣàṣepé òkun. A ní kí omi kí ó wọ̀. Kí ẹ̀yẹ̀gbẹ́ ilẹ̀ kí ó wà. A ò láàdá omi yìí. Omi yìí wà lórí ayé tí ẹ̀mí Ọlọ́run rà bàbà lórí ẹ̀. Pariwo ṣàṣepé ayé mi. Ìwọ ló ṣàṣepé òkun. Ogun ọ̀run ṣàṣepé mi. Ṣàṣepé mi. Ṣàṣepé mi. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí Olúwa ṣàṣepé ẹ̀.
ṣàṣepé ẹ̀ ó gbọ́dọ̀ ṣe láàbọ̀ ó gbọ́dọ̀ ṣe láàbọ̀ àwọn tó ti bẹ̀rẹ̀ ojú ò gbọ́dọ̀ tì wọ́n a ò gbọ́dọ̀ parí ẹ̀ síbi tí ò yẹ ọlọ́run bá wa rìn bá wa rìn bá wa rìn bá wa rìn bá mi rìn bá mi rìn alágbára bá mi rìn bá mi rìn bá mi rìn yéé màmá yẹn o gbàdúrà o mà ṣe mẹyẹ bọ̀ lápò ni mà kú sàtàbàlẹ́ àgàdé alẹ́ kẹsẹ́ ní dúwàlẹ́ tàlímọ̀ tàlíà ogun ọ̀run ṣàṣepé rẹ̀ ṣàṣepé ẹ̀ ṣàṣepé ẹ̀ ṣàṣepé ẹ̀ alágbára ṣàṣepé ẹ̀ ogun ọ̀run ṣàṣepé ẹ̀ ọwọ́ agbára ọwọ́ iná dà ọwọ́ agbára ọwọ́ iná dà ọwọ́ agbára ṣàṣepé ẹ̀ ṣàṣepé ẹ̀ ṣàṣepé ayé mi ṣàṣepé iṣẹ́ mi ṣàṣepé iṣẹ́ ìránṣẹ́ mi ṣàṣepé ilẹ̀ Yorùbá ṣàṣepé rẹ̀ 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 Jésù Olúwa wa àmín wá gbàdúrà Olúwa ogun àìgbọ́ra ẹni yẹ ogun tí ò jẹ́ kó lóore ó gbọ́ mi yẹ ogun tí a dà sórí ilẹ̀ Yorùbá tí ò jẹ́ ń gbọ́ra wọn yẹ gbogbo ohun tó yẹ kí òyìnbó ti grand gbogbo ohun tó yẹ káwọn ìyá sàlẹ̀ ó ti parí gbogbo ọ̀rọ̀ tí a yẹ ká kan Amẹ́ríkà kan dẹ̀ pàṣẹ pé ẹ jẹ́ kan lọ pín lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n torí pé a ò gbọ́ra wa yẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ń kọ lẹ́tà síbì kan àwọn àfáà kan ń kọ lẹ́tà síbì kan àwọn èèyàn mìíràn ń kọ lẹ́tà síbì mìíràn wọ́n kà ṣe tó wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lóko Olúwa dá sí ọ̀rọ̀ yìí ọwọ́ tí a máa yẹra wọn ohun máa yẹra wọn nínú ayé tiẹ̀ náà ohun tí ò jẹ́ kó lóore ràn ọ́ lọ́wọ́ gbogbo ìwé tó o ti ń gbé wọlé fún gbogbo àṣeyọrí ẹ tó ń dá ọ padà Olúwa ó yá yí padà gbogbo àìgbọ́ra ẹni yé ó gbára òkùnkùn mọ́mí agbára òkùnkùn ni ò jẹ́ kéèyàn gbára ẹni yé wọ́n ní ẹ lọ dàrú dàpọ̀ síbẹ̀ wọ́n ní ọwọ́ òkun kì í tẹ̀léra wọn mọ́mí tó bá ti rú ń bí a tún rú ń bí tó bá ti rú ń bí ẹ wo bó ṣe ń rúbọ̀ yẹn ó ń rúbọ̀ nínú pélepéle òun ni pé wọn kò jẹ́ kó gbére léra wọn ó rí bó ṣe ń rú a tún kù díẹ̀ kó dé tòsí ẹ a tún gbé mìíràn gbọ́ ọwọ́ tó ń da ìrìn àjò rẹ rú bẹ́yẹ ìgbéyàn ló fẹ́ máa tiẹ̀ sọ àbí ọwọ́ tó jẹ́ kó ṣàṣepé oréré àbọ̀wọ́ tó ń da tí ò mọ́rọ̀ yín yéra yín ẹ̀mẹ́mọ́lá yé tèmi o ó yẹ dáwọ́ dúró sí lọ́wọ́ sẹ́ ogun náà jáde lórí ilẹ̀ yìí ilẹ̀ Yorùbá lè jáde ẹ̀yin ọkùnrin ẹ gbàdúrà ilẹ̀ Yorùbá o Olúwa gbogbo ọ̀rọ̀ àìgbọ́niyẹ agbára tí ò já gbọ́ra wa yẹ ó yẹ jáde kúrò lórí ilẹ̀ yìí ó yẹ jáde nígbà tí Mósè gbàdúrà yẹn ìgbà yẹn ni ohun wọn papọ̀ ìgbà yẹn ni wọ́n lè lọ ẹ rí i pé iṣẹ́ yẹn tún kún iṣẹ́ agbára kún agbára ó dàbí ọ̀rọ̀ ilẹ̀ Íjíbítì lákòókò Fáráò ní nítorí ó wò wọ́n ṣùṣù ó ní ẹja pọ́n wọn lójú ẹja fiṣẹ́kúṣẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lákòókò yìí gbogbo ibi tó yẹ kí àwọn ọmọ Yorùbá ó wà gbogbo wọn náà ti yọ̀dà kò sí àyè àti ipò fún wọn ṣùgbọ́n lẹ́rìn Olúwa wáyè fún wa wá ipò fún wa wá orílẹ̀-èdè tiwa ó yẹ gbà ẹ rẹ́ wọn Fúlàní nígbà tí ìyà ti ń bá wọn báyìí wọn náà ń lọ gbọ́ àwọn Afẹ́nifẹ́re wá dá wọn lọ wọn ní ibi tó bá wù yín kẹ́ ẹ lọ àwa ò mọ ibi tán fẹ́ lọ ṣùgbọ́n Olúwa lọ sí wọn nídìí ọ̀rọ̀ wọn má jọ yéra wọn mọ́ ọ̀rọ̀ wọn má jọ yéra wọn wà gbàdúrà Jésù Olúwa wa ọ̀rọ̀ táàmì ẹni tí ń gbógun tì ní ọ̀rọ̀ rẹ̀ má jọ yé ó jẹ́ gbàdúrà ọ̀rọ̀ ayé rẹ̀ má jọ yé mọ́ ẹni tí ń gbógun ti ilẹ̀ yìí ọ̀rọ̀ ayé rẹ̀ má jọ yé mọ́ mi máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ máa lọ́ọ̀fù ẹ̀ máa láìkẹ́ má jà ń fúláàgì wa jáde ńbẹ̀ mi ò fẹ́ ṣẹlẹ̀ méjì aago kan la mà ṣe ń lọ aago mọ́kànlá mà ṣe kọjá mà ní ooo mà ṣe tèbòdì àkàdárí kò kélé mọ̀ tálí àkàṣẹ́nìbà àdúrà má pọ̀ ńlẹ̀ fún ẹlẹ́ni àdúrà pọ̀ ńlẹ̀ dáadáa mami àdúrà pọ̀ wá gbàdúrà ogun tí ò jẹ́ kí Olúwa wọn ò gbọ́dọ̀ gbọ́ra wọn yé ogun tó tí ò jẹ́ kí n lọ ogun ilé bàbá mi tí ò jẹ́ ń lọ ogun ilé ìyá mi tí ò jẹ́ ń lọ ogun ilé àwọn ọ̀nà mi tí ò jẹ́ ń lọ ogun ilẹ̀ yìí tí ò jẹ́ ń lọ ogun májẹ̀mú tá a ti fẹ̀jẹ̀ èèyàn ṣe tá a ti dayọ̀ fún tá a ti fepo fún tá a ti fàádùn fún tá a ti fohunkóhun fún olókun nítorí ilẹ̀ Yorùbá pé kò sí ibi tó bá dé o bí omi kì í gbogbo omi ló débẹ̀ tó bí yẹn bá dẹ̀ ti sọ̀rọ̀ sómi á gbogbo rẹ̀ á papọ̀ ni wọ́n á wá dà fún òkun á sì gbọ́ láti ní lọ àwa ti dé o fún ìgbà kẹfà ó yá dìde ìwọ olókun yìí dìde má jẹ́ gbọ́ra àwọn yìí àwọn májèlé tá a fún mi jẹ gbàdúrà gbogbo májèlé tá a fún ògo mi jẹ gbọ́ tó ògo ẹni bá ti jẹ májèlé
èèyàn kì í ṣàṣeyọrí. Gbogbo ògo tó ti jẹ májèlé, gbogbo alágbára tó ti jẹ májèlé nílẹ̀ yìí tí wọ́n ń kó bá ìrìn àjò wa látẹ̀ní lọ, Olúwa fà wọ́n yọ. Ó rántí Ákánì nígbà tí wọ́n lọ ìrìn àjò. Gbọ́ mi dáadáa, nígbà tán lọ ìrìn àjò wọ́n lọ jagun, nígbà tán ṣẹ́gun dé a dẹ̀ ti sọ fún Jóṣúà pé kí ẹnikẹ́ni kó má gbàbọ̀dé. Ṣùgbọ́n Ákánì mú ohun èèwọ̀ wọlé wá, nítorí rẹ̀ ogun bẹ̀rẹ̀ sí borí wọn, wọ́n ṣubú. Jóṣúà bá yaṣọ rẹ̀, ó bá ku eérú sórí, ó bá sọ wípé kí ló dé Ọlọ́run tó fi ń fún wa fún ogun láti pa wa run? Kí Ọlọ́run kí ló dé tó fi ń jẹ́ káwọn Fúlàní ó borí wa? Àwọn kan ti jẹ májèlé ni, wọ́n ti jẹ májèlé nínú olórí àwọn wa, àwọn olóṣèlú wa ti jẹ májèlé, àwọn ènìyàn wa ti ṣe àwọn ìwọ̀n ìkà, wọ́n ti pa àwọn aláboyún, wọ́n ti pa ọmọ tuntun tí ó ṣe, wọ́n ti yọ ọmọ nínú aláboyún, wọ́n ti fi wá agbára ayé, wọ́n ti pa àwọn èèyàn, àwọn 7 pillar tí wọ́n pẹ́ àwọn 7 pillar, wọ́n ti fọmọ rúbọ, wọ́n ti rí aláboyún tó ti oyún rẹ̀ mọ́lẹ̀, wọ́n ti rí abuké tó ti àyíké ẹ̀yìn rẹ̀ mọ́lẹ̀, wọ́n ti rí arọ pẹ̀lú arọ wọlẹ̀. Kí ló jẹyẹ tí ò jẹyẹ, kí ló jẹku tí ò jẹku, kí ló jẹran tí ò jẹran, kí ló jẹja tí ò jẹla. Wọ́n ti gbé ọkọ̀, wọ́n ti lọ sáàárín àtàrí òkun, wọ́n ti lọ ṣe iṣẹ́ ibi wọn síbẹ̀. Àìmọye ènìyàn tí wọ́n dì lọ́rùn tán yọ ẹ̀dọ̀ àti ọkàn rẹ̀ pẹ̀lú ní gbígbóná tán mú lọ sáàárín òkun láti lọ fún ẹja inú òkun láti fi ṣe kíni o, láti jẹ májèlé sí ilẹ̀ yìí pé kí àwa ò lè borí wọn. Èmi sọ lẹ́nìí gbogbo májèlé náà ó yẹ kó bàjẹ́ dànù. Ó jẹ́ lanu tiẹ̀, májèlé wo ni ilé rẹ ní? Bóyá àwọn baba ńlá bàbá rẹ̀ ò ní wọ́n ti ṣe májèlé. Ẹ gbọ́ irú àwọn ilé tí wọ́n ti ń sin àwọn ọ̀sán yìí, àìmọye májèlé. Ẹ wo kíní tó ń bọ̀ yẹn, màsóńtò bòdìyà kàdárí kàsẹ́ndẹ̀ báyìí kò dárí kàsẹ́ndẹ̀ kò díà dàdàbà yèlí kò sẹ́ńtẹ̀ bòdìyà ẹ̀rí màtáríà kò ó ti wọnú omi bẹ́ẹ̀ màsẹ́ńtẹ̀ bòdìyà kàdárí kò sóńtò bòdìyà dàmà. Mo gbàdúrà ẹ̀rí kan tó ń bọ̀ lẹ́kàn yẹn ó tóbi gan báyìí, ó dìde báyìí láàrin yẹn. Mo sọ pẹ̀lú agbára lórúkọ Jésù, gbogbo májèlé kí májèlé, gbogbo kí májèlé kí májèlé tí ìran mi ti jẹ, gbogbo májèlé kí májèlé tí ilé mi ti jẹ, gbogbo májèlé kí májèlé táwọn baba ńlá bàbá mi ti jẹ. Èmi sọ fún yín gbogbo àwọn ọlọ́sàn yẹn wọ́n ti jẹ májèlé kan. Mami wọn ò dẹ̀ sọ̀rọ̀, wọ́n ní èrè sì fọhùn, èrè igi lásán dẹ̀ máa sọ gbogbo tó jẹ. Mami ọ̀rọ̀ kan wà ń bẹ, ẹ má jà máa lọ síbẹ̀ yẹn, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ sùnùkùn tá a fẹ́ dálẹ̀ àwọn máa gbọ́ àwọn àṣírí yẹn bẹ̀. Mo sọ pẹ̀lú agbára látẹ̀ni lọ lórúkọ Jésù ti Násárẹ́tì, ìwọ tá a ti jẹ májèlé pẹ̀lú ìpín rẹ̀, táyé rẹ̀ ò dáa tó wà bákan náà, májèlé ilẹ̀ yìí torí pé wọ́n mú májèlé wọ ilẹ̀ Nàìjíríà, òun ni ò jẹ́ kí ilẹ̀ Nàìjíríà ó lọ, òun ló jẹ́ kí ilẹ̀ Nàìjíríà ó wó lulẹ̀, òun ló jẹ́ kó ṣubú, òun ló jẹ́ kí odi náà ṣubú lulẹ̀. Ṣùgbọ́n torí Ọlọ́run májẹ̀mú, ẹni tó ní májẹ̀mú, ẹni tó ní agbára, gbogbo májèlé kí májèlé tí a ti fún igi jẹ, tí a ti fún ọ̀pẹ jẹ, tí a ti fún àwọn ilẹ̀ ẹlẹ́jẹ, ẹ̀mẹ́mẹ́má ó yá yí padà, ẹ̀mẹ́mẹ́má yí padà, fẹ̀jẹ̀ rẹ̀ rà padà, ẹ̀jẹ̀ iyebíye, ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n, agbára tó dágbára lọ, ó yá gbà á, yọ mí, wàá sọ yọ ilẹ̀ Yorùbá nation, kì í ṣe ilẹ̀ Nàìjíríà, ó yá yọ kúrò nínú májèlé náà, ó yá yọ kúrò, 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 yọ orúkọ mi kúrò nínú májèlé ilé wa. Wàá sọ̀rọ̀ dáadé, gbogbo májèlé ilé wa tó ti kì í jẹ́ kọ́ ọmọkùnrin ó ṣàṣeyọrí, gbogbo májèlé ilé wa tó ń jẹ́ kọ́ ọmọbìnrin máa rí ìjákulẹ̀, gbogbo májèlé tó ń jẹ́ kọ́ obìnrin máa ṣàṣetì ohun gbogbo, gbogbo májèlé tí fìyà jẹ obìnrin, kò sí bó ṣe ṣiṣẹ́ tó ìyà ló máa pàpà máa jẹ́ mbẹ̀. Wàá gbàdúrà Olúwa gbogbo májèlé kí májèlé, Olúwa gbó máa ṣèǹtẹ̀ bòdíàdà yèlí kù ṣèǹtẹ̀ bòdíà kàpáìlì kàsàrà, gbogbo májèlé kí májèlé tí iná rẹ jẹ, ta ló dàbí Ákánì tó ń fìyà jẹ ìdílé rẹ. Mami ó lè wà lórí òkè òkun lóòótọ́, ó lè wà ní ọba sí lóòótọ́, ṣùgbọ́n ṣé ayé rẹ ò tí wà níbi ẹni tó ń jìyà? Ó yá sọ̀rọ̀, gbogbo májèlé kí májèlé tí ìran mi ti gbé jẹ, gbogbo májèlé kí májèlé tó lè máa fi okun àti ìyànjá ayé mi, tó fi ìyànjá àwọn ọmọ mi, tó jẹ́ kí ẹ máa ṣiṣẹ́ kí n má rire, tó jẹ́ kí n máa ṣiṣẹ́ kí n má rà láàánú, kí n máa ṣiṣẹ́ káyé mi wà bákan náà, ayé mi gbọ́dọ̀ yẹ padà. Ó ogun ọ̀run dìde, bóòrùn ṣe dátàrí lére, gbọ́ bóòrùn ṣe yọ tó dátàrí Olódùmarè, gbọ́ bí àárín òkun, bí ọwọ́ òkun yẹn máa yí padà láìpẹ́. Mami ó kù díẹ̀, ẹ máa rí òkun yẹn ní ìlọ́po méje ló máa gbé, gbogbo tí ìyá ni, ṣùgbọ́n nígbà tó bá yá ẹ rí wákàtí kẹfà àti aago kẹfà nínú ọ̀rọ̀ kẹfà nínú májẹ̀mú kẹfà ó máa ṣẹlẹ̀ lẹ́ni. Màá ṣe ń tòbòdì àkàdárí kò sọ̀dàbà, agbára kágbára ètò ṣèlòdì sógo rẹ, tó ṣèlòdì sí ọmọ rẹ, tó ṣèlòdì sí àṣeyọrí rẹ, ogun ọ̀run fẹ́ jẹ́ wọn dànù, gbẹ̀jẹ̀ lára wọn, jẹ́ gíìlì ẹ̀jẹ̀ ara wọn, ó yẹ gbẹ̀dà, ó yẹ gbẹ̀dà. Gbogbo òkùnkùn tó ń bá mi rìnrìn àjò, gbogbo òkùnkùn tá a yàn tì níyan lé mi, tó ń ṣáájú mi débi ire, tó ń ṣáájú mi débi àṣeyọrí, tó ń ṣáájú mi débi ìbùkún, tó ń ṣáájú mi débi oore, tó ń ṣáájú mi dé ibi ìṣògo mi, ó yá
ẹ̀mí mímọ́ o fọwọ́ rẹ pa ọwọ́ rẹ jọba ọwọ́ rẹ jọba ọwọ́ rẹ jọba gbogbo ohun tó fi ń wọ̀n ẹ́ gbogbo ohun tó fi ń wọ̀n ọlọ́run o ó yá gbà á dànù lára wọn gbogbo ohun tó fi ń wọ̀n olúwa gbọ́ bóyá torí ìtọrẹ àánú ló fi ń wọ̀n bóyá nǹkan ló fi ń wọ̀n ogun ọ̀run dìde gbà á lára wọn lẹ́nu ẹ̀mí náà gbà á ogun ọ̀run gbà á gbà á dànù gbà á dànù gbà á dànù gbà á dànù ìtí ọ̀tá àti ẹni tó dínú ògo mi fi ń wọ̀ ó jẹ́ gbàdúrà èmi ò ní kó gbàdúrà kó kú wáyé ṣùgbọ́n Olúwa gbà á dànù lára rẹ̀ èmi sọ fún ọ lọ́jọ́ yẹn mo ní tá bá ní tá bá fẹ́ kọ́kọ́ sọ pé kéèyàn orí èèyàn burú mọ́mì tá fẹ́ bà tènìyàn jẹ́ wọ́n á lọ gbàánú rẹ̀ kúrò lára rẹ̀ a ṣe ń bọ̀ mbẹ̀ a ò tí ì débẹ̀ ṣùgbọ́n mo sì ń sọ̀rọ̀ ẹ̀mẹ́mẹ́má gbogbo májèlé kí májèlé tá a ti fún ìran mi jẹ ó gbọ́ ni wọ́n ní kò sí bí gọ́gọ́gí ọ̀sán bá wà nínú igbó tó bá so nínú igbó tẹnako tẹ bọ́ra ló máa lànà sí di igi yẹn wọ́n á lọ ká tiwọn bẹ̀ gbọ́ ibi tí olóore mi wà níbi tí mo wà jẹ́ kó olóore wá mi rí jẹ́ kí aláàánú wá mi rí ilẹ̀ Yorùbá yìí jẹ́ ká aláàánú dìde sí ẹnìkan tó tó yẹ kó sọ̀rọ̀ ẹnìkan tó máa dìde agbára tí àṣẹ Elédùmarè ń bẹ lọ́wọ́ rẹ̀ tí kò ní ṣe yí padà ohun tí kò ṣe yí padà ó yá jẹ́ kó fọ̀hún jẹ́ kó fọ̀hún ó yá jẹ́ kó fọ̀hún ó yá 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 kó fọ̀hún ohun tí kò ṣe yí padà mo ní kó fọ̀ sáyé rẹ̀ ohun tó máa yọ kúrò nínú ogun ó yẹ kó fọ̀ sáyé rẹ̀ àṣẹ náà jáde àṣẹ jáde ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé mo sọ sínú ìwọ ìpín tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ohun tó ń fọ̀ sáyé rẹ̀ tó ń da ayé rẹ̀ rú ìlù tó ń lù tí ayé tó ń gbọ́ lójú oorun tó ń gbọ́ lójú àyà tí ògo àti àṣeyọrí rẹ̀ ń dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ni lórúkọ Jésù ó yá mo gbá wọlẹ̀ ohun náà kó bó wọlẹ̀ bí ohun òkun iṣẹ́ ń dún ó yẹ kó borí ohun ọ̀rọ̀ gbí ọ̀rọ̀ mi látètè kọ́ṣe ní ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà bí òkun ibà ń sọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ ilé rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ irú rẹ̀ jọ bohùn náà mọ́lẹ̀ mo ní jọ bohùn náà mọ́lẹ̀ ìlú ìṣẹ̀ǹbáyé wo la lò tá a gbé lọ sórí àpáta tá a lọ lù torí ìpín rẹ̀ tá a lọ lù torí àṣeyọrí yín wọ́n ní bá a bá lù ú nílé wọ́n á gbọ́ lóko wọ́n bá lù ú lóko wọ́n á gbọ́ nílé tá a dẹ̀ ti porí rẹ̀ sùn bó ò ní bí lọ lágbájá ọmọ lágbájá tó bá jẹ́ inú ilé ló ti jáde á ti lùlù yìí ó gbọ́dọ̀ má gbọ́ iṣẹ́ tó bá ṣe tó fòwúrọ̀ ṣe tó fọ̀sán ṣe wọ́n ní iṣẹ́ tá a bá ṣe lówùúrọ̀ alẹ́ ní kéré rẹ̀ gbọ́ iṣẹ́ tá a bá wá falẹ̀ ṣe ń kọ́ ta ló fẹ́ kó mọ́ mi ibojì ní máa ń kó gbogbo tó ti ṣe láyé alágbára tó jókòó sí kọ̀rọ̀ tó ń gbà á dànù iná kọlù 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 wọ́n ní iṣẹ́ tẹ̀yàn bá ṣe láàárọ̀ mami bàbá iná ló máa ń kéré ẹ̀ alẹ́ ní kò olúwa ta ló dúró lálẹ́ ta ló dúró bí ọjọ́ alẹ́ sínú ilé mi ta ló dúró bí igi àràbà ta ló dúró bí igi ògbólógbò sínú ìran mi àti àṣeyọrí mi tó ń dá dúró nílẹ̀ Yorùbá ta ló dá dúró tó ní gbogbo wàhálà tá a bá ṣe òun lòun máa fi tẹ̀ mọ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ jọ yọ ojú dànù láwùjọ ẹ̀mí máa fi kú bẹ́ẹ̀ wò lórí ilẹ̀ Yorùbá yìí alágbára tó dúró tó ní tòun ò bá fọhùn ó ní kò síbi tán lọ ó ní àṣẹ ń bẹ lọ́wọ́ òun ó lóun ní kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ òun ó ní inú pílà méje yẹn ó lóun wà nínú wọn ó ní òun máa pàṣẹ ọ̀rọ̀ tó bá kọ̀ tí ò pàṣẹ báyìí ẹ̀mẹ́mẹ́má wákàtí kẹfà ọjọ́ rèé iye ìgbà kẹfà rẹ sí ọ ó ní wákàtí kẹfà ló sì pé fún mi ó ní ìgbà kẹfà wákàtí kẹfà ni ó yá ogun ọ̀run gbé mi ó yá gbé mi ó yá gbé mi bí omi bá wọ́ sókè òkun bá wá sókè á wọ́ iyanrìn padà ní omi á wọ́ iyanrìn lọ ilẹ̀ kó ga jù ẹni bẹ́ẹ̀ ilẹ̀ kó gbèrú ẹni bẹ́ẹ̀ alágbára wo ni ọkùnrin wo ni obìnrin wo ni ọmọdé wo ni látẹ̀ní lọ tó yọ ayé mi lẹ́nu tó yọ ilẹ̀ Yorùbá lẹ́nu bẹ́ẹ̀ Joshua sọ pé ìwọ ni Ákáánì tó yọ ilẹ̀ yìí lẹ́nu gbọ́ mo sọ pẹ̀lú agbára ohun tí mo gbọ́ nìyẹn ìwọ ló yọ ilẹ̀ yìí mú lẹ́nu ìwọ ló ń da ilẹ̀ yìí rú lẹ́ni o Olúwa yọ dànù Olúwa yọ dànù àwọn tá ń parọ́ pé 60 something làwọn mọ́mì tá ti 100 years mo sọ pẹ̀lú agbára ẹ̀mí mọ́tà bá kọ̀ tí wọ́n jáwọ́ àwọn bọ̀dá onígò bíi tèmi báyìí àwọn onígò àgbákò mo sọ pẹ̀lú agbára látẹ̀ní lọ àwọn tójú ti ń dùn kójú ó tó dà wá ẹ̀mí mọ́ fi náà run wọ́n dà fi náà run wọ́n dà fi náà run wọ́n dà dábàkọ̀ tí wọ́n jáwọ́ ogun ọ̀run ó yá ṣe wọ́n mọ́sẹ̀ ó yá ṣe wọ́n mọ́sẹ̀ Jésù Olúwa wa mami a ti wà lórí májèlé yẹn
àìmọye àwọn ọba tá ń gbà má tá ń gbèdè àwọn nínú àwọn ìṣẹ̀báyé àwọn nǹkan ìṣẹ̀báyé ilẹ̀ Yorùbá mi mò ń wò kan tán àwọn kan lọ sí tán ní àwọn ọba kan lọ gé igi kan tí ò jẹ́ kan gé wọ́n ń dá májèlé wọ́n ń dá wàhálà alẹ̀ nígbà táwọn ọba aládé bá lọ kó àwọn èèyàn tí gbogbo àwọn èèyàn fi ń ṣagbára tí wọ́n lọ síbẹ̀ gbọ́ lóòótọ́ wọn ni wọ́n fi ti ṣe késàrì ṣé irú ọ̀rọ̀ bíi Málàkí kan sọ pé àwọn ìṣẹ̀ṣe àbí àwọn kan yẹn bọ́ra tí wọn tó wà ní ìlú wọn lóòótọ́ ó yẹ kẹ́kẹ́ ẹ̀yin kírísítẹ́nì tó ń disturb yín bẹ̀ ni ìjọ wo ni Dangote pé kẹ́ ẹ lọ sí ìlú Dangote kán wá lọ pé ẹ́míà kan pé kó wá wú gbogbo táwọn àwọn Fúlàní fi ń ṣagbára ìjọ wo náà fi ní ká sọ síta torí àwọn bàbá wọ̀nyí wọ́n ń ṣe kí ni o wọ́n fún ilẹ̀ wa ní májèlé jẹ ni wọ́n ṣe kí ni o wọ́n ń gbà bọ̀dẹ̀ òkè nígbà tá a bá wá wú igi yẹn sí àwọn ẹbọra inú igi yẹn ibo náà fẹ́ wọ̀ lọ ẹbọra táwọn èèyàn ti lé tán ti wọnú igi ìrókò yẹn níbo ni ẹbọra yẹn fẹ́ wọ̀ lọ ẹbọra yẹn á wá wọ inú ènìyàn á wá máa ṣiṣẹ́ ibi á máa pààyàn á wá wọ inú àwọn ọ̀dọ́ wọn á bẹ̀ sí mọ̀ ọ̀bẹ wọn á bẹ̀ sí ṣiṣẹ́ wàá gbàdúrà gbogbo májèlé kí májèlé tá ti rán jáde nínú igi kígi tó wọ inú ẹnikẹ́ni láti pa mí lógo Olúwa fi iná run dànù ayérayé run dànù torí pé gbogbo àwọn igi tí àwọn èèyàn ń gé tán lọ ń gé yẹn àwọn igi ọba yẹn tèmi tán ní kán bá lè gbowó wọ́n ti gbàgbé pé àwọn náà wọn bàbá ńlá wa ti bọgi bọ̀pẹ̀ wọ́n ti forí balẹ̀ fún irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mami àwọn agbára kan wà nú agbára yẹn nígbà tí wọ́n bẹ́ igi yẹn àwọn olóòṣà àtàwọn alágbára tó wà lọ síbẹ̀ ẹ pè wọ́n ẹ bi wọ́n pé níbo ni wọ́n rán àwọn agbára inú igi yẹn sí ṣé inú ọ̀gbun ilẹ̀ ni nígbà tí a lé àwọn ẹ̀mí jáde lára wèrè ara Amádára wọ́n ní ó wọ inú agbo ẹlẹ́dẹ̀ lọ kò lè gbàdúró ó pa gbogbo àwọn ẹlẹ́dẹ̀ yẹn dànù kó tó di pé ó ṣẹ̀ wá rán lọ sínú òkun tó lọ ṣègbè síbẹ̀ gbọ́ nígbà tí a kọ́kọ́ rán àwọn agbára yẹn jáde níbo ló fẹ́ wọ̀ lọ ó máa wọ inú àwọn kan lọ nínú agbègbè yẹn lọ ni ó máa wọ oríṣiríṣi ìlú yẹn lọ àwọn ọ̀dọ́ níbẹ̀ ẹ̀ káàdì pé wọ́n ń kú àwọn èwe ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ á máa ṣẹlẹ̀ ọba á dẹ̀ wà lórí ìtẹ́ tiẹ̀ á máa gbádùn wá gbàdúrà ayérayé ẹbọra ayé wo la rán sí ilẹ̀ Yorùbá àwọn ọ̀rọ̀ wo la ti rán sí ilẹ̀ Yorùbá pé kó lọ gbẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ ó yá ẹni tó fà á tó fọwọ́ rẹ̀ wú bí akáni bàbá fòkúta pa irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí mọ́jọ́ para ẹ̀ ẹbọra yẹn tó gba lé wọn lọ tó gba ààfin rẹ̀ lọ ẹbọra yẹn tó gba ibi tó wà lọ ó yẹ ọmọ jẹ́ sọ̀rọ̀ má mi sọ̀rọ̀ ó jẹ́ gbàdúrà tiẹ̀ má jọ délé mi má jọ délé ẹ bóyá ìwọ jẹ́ ọmọ àgbọ̀ wá bóyá o tiẹ̀ nílé ní Kòròdú mami arabi kan náà ni o bóyá o jẹ́ ọmọ Ẹ̀pẹ́ o sì wà ń bẹ̀ o bóyá o jẹ́ ọmọ Èkó ìwọ náà máa ní pín bẹ̀ àwọn ọmọ yìí àwọn ẹbọra tó ti wà ń bẹ̀ ẹ mo yẹ ọdún tó ti sin igi yẹn bọ̀ àkàrà májèlé tá à ń sọ náà nìyẹn wà á pariwo Olúwa òrìṣà wo náà sì nílé wa tá a ti wú tìdítìdí tí ò já yé mi ó sẹmẹ tí ò jẹ́ kó go mi ó sẹmẹ ẹ̀mẹ́mẹ́mọ́ jáde gbà ń bẹ̀ yọ mi jáde 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 lórúkọ Jésù yọ mi jáde yọ mi jáde yọ mi jáde ó jẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gbọ́rọ̀ Olúwa gbogbo ohun májèlé mo sọ fún yín tẹ́ ẹ bá wo bẹ̀ ibi tán ti wúgi yẹn mélòó ló kù sí òkun níbi tán ti lọ wúgi yẹn mélòó ló kù sí òkun agbára yẹn wọ́n lọ rán jáde wọ́n á wọnú òkun lọ á wá lọ fi dá ìjà lẹ̀ nínú olókun nítorí pé nígbà tí agbára tó ń bẹ nínú ìrókò yẹn ò bá rí ibi dúró sí wàá sọ fún Ọlọ́run Olúwa gbogbo májèlé kí májèlé tá a ti dà sí ilẹ̀ Yorùbá ó yá gbọ́rọ̀ Olúwa gbogbo àwọn ẹni tó da májèlé ẹ lọ mẹ̀jẹ wọn gbogbo àwọn ẹni tó diṣẹ́ ibi gbogbo ọ̀run lọ́run wọn dà jẹ́ ó bọ́ sí wọn lórí ogun wọn jẹ́ ó padà sí wọn lórí bí a bá ní omi kún ọ̀sán kí wọ́n dàpọ̀ mọ́ òkun ibi tó mi wá lómi padà sí iṣẹ́ ibi wọn kó padà lé wọn lórí ẹni tó ní ilẹ̀ yìí lára iṣẹ́ ibi wọn kó padà lé wọn lórí iṣẹ́ ibi wọn kó padà lé wọn lórí ó jẹ́ sọ̀rọ̀ iṣẹ́ ibi wọn yóò padà lé wọn lórí 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 ẹni tó gbógun tì mí iṣẹ́ ibi wọn yóò padà lé wọn lórí ẹni tó gbógun ti ilẹ̀ yìí iṣẹ́ ibi wọn yóò padà lé wọn lórí ẹni tó gbógun ti Koiki iṣẹ́ ibi wọn yóò padà lé wọn lórí ẹni tó gbógun ti Sunday Igboho iṣẹ́ ibi wọn yóò padà lé wọn lórí ẹni tó gbógun ti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Lady K o Tẹni ọmọ ológo máa ṣe ń tèbòdìà Dára ni o Òṣàtọ́lá ni o bàbá Èkìtì ni o bàbá Ọ̀rọ̀pọ̀ ni o àti gbogbo wọn pátá àwọn tí mo dárúkọ àtàwọn tí mi lè dárúkọ ẹ̀mẹ́mẹ́má ó yá ogun ọ̀run o gba ẹ̀mí lára wọn gba ẹ̀mí wọn Olúwa gbẹ̀mí wọn ẹnikẹ́ni tó bá yọ wọn lẹ́nu ogun ọ̀run dìde yọ wọn lẹ́nu yọ wọn lẹ́nu ọmọ ọba ni ẹ̀mẹ́mẹ́má ẹnikẹ́ni ni mo pè é tó ń yọ wá lẹ́nu Olúwa yọ wọn lẹ́nu oníkẹ́nikẹ́ni kó má ṣe yọ wá lẹ́nu nítorí pé àwa ń lu àpá Kristi kiri Olúwa má jẹ́ kó ọmọ aráyé yọ wá lẹ́nu mọ́ ẹ̀mẹ́mẹ́má jà ń yọ wá lẹ́nu wọ́n jẹ́ yọ wá lẹ́nu
wọ́n jà ń yọ wá lẹ́nu, wọ́n jà ń yọ wá lẹ́nu, wọ́n jà ń yọ wá lẹ́nu, wọ́n jà ń yọ wá lẹ́nu. Ogun ọ̀run ó yá ṣe bẹ́ẹ̀, 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 alágbára ó yá ṣe bẹ́ẹ̀, ó yá alágbára ó yá ṣe bẹ́ẹ̀. Ó yá wá gbàdúrà báyìí. Jésù Olúwa wa, sọ fún Ọlọ́run, Olúwa jẹ́ kí n rí àánú gbà. Àti débi wákàtí àánú báyìí o. Ibi tí mo tú àánú àwọn ìṣẹ̀lẹ̀ tí kì í jẹ́ kéèyàn rá àánú gbà yẹn, ibi tí mo bá dé yẹn náà ni màá ti bẹ̀rẹ̀ padà báyìí. Wà á kọ́kọ́ gbàdúrà, Olúwa àánú ò gbọdọ̀ fún mi rù. Àánú ìgbà kẹfà létí òkun ìjẹ́ ó kàn mí lọ́wọ́. Ó yẹ ní àkọ́kọ́ lọ kọ́kọ́ wọ orí ètò yìí, ó máa kú oríire o. Wà á sọ fún Ọlọ́run, Olúwa jẹ́ ká àánú tèmi ó tẹ̀ mí lọ́wọ́. Àmì yẹ pẹ̀lú àwọn tó máa rí àánú gbà. Ó jẹ́ sọ̀rọ̀, ó yá àkọ́ Jésù ẹ̀mẹ́mẹ́mọ́ o. Olúwa jẹ́ rí àánú gbà. Mo ti dojúkọ òkun lẹ́nìí. Ilẹ̀ Yorùbá jẹ́ ó rà àánú gbà. Yorùbá nation jẹ́ ó rà àánú gbà. Jẹ́ ó rà àánú gbà. Mami, obìnrin ò ní ṣebẹ̀ kó má fi yọ̀ sí. Gbọ́, ayé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ di atẹ́. Kò gbọ́dọ̀ dòfo, kò gbọ́dọ̀ dòbú. Àánú nẹ̀, ẹni tí àánú ò bá ti sí láyé rẹ̀, ayé rẹ̀ di òbu nìyẹn. Ayé ò ní yọ̀ nìyẹn. Ayé rẹ̀ á níyọ̀. Mo láyé rẹ̀ á níyọ̀. Ayé ò ní yọ̀ rè, máa yọ̀ o. Máa yọ̀, ayé rẹ̀ níyọ̀, máa yọ̀. Gbogbo ẹni tó ń gbọ́ mi, gbogbo ọkàn tó ń gbọ́ mi, gbogbo ìṣẹ̀dá tó ń gbọ́ mi, ayé rẹ̀ kò níyọ̀. Ayé rẹ̀ ò ní di òbu. Ayé tó ti dòbu, ayé tí ayé rò pé kò ní wúlò, ayé rò tá a ti pàtì látẹ̀ní lọ, ogun ọ̀run fi yọ̀ sí. Gbọ́ ilẹ̀ mọ́ra di òbu, omi yẹn odò ó korò ni, gbogbo ìkorò, ìkorò jáde, ìkorò jáde, adùn kó wọnú ayé mi lọ. Ó mà sọ̀rọ̀, mo ní ìkorò jáde, ìkorò jáde, adùn kó wọnú ayé mi lọ. Mo ní ìkorò jáde, ìkorò jáde, adùn kó wọnú ayé mi lọ. Jọkẹ́ Bọ́dúnrin, ìkorò ajáde láyé yín, adùn á wọ ọbẹ̀ lọ. Máàmí Mátúndé, mo ní ìkorò ajáde láyé yín, adùn á wọ ọbẹ̀ lọ. Adùn níbàdà, ìkorò ajáde láyé rẹ, adùn á wọ ọbẹ̀ lọ. Gbọ́ mi dáadáa. Adùn nídàyọ̀, ìkorò ajáde láyé rẹ, adùn á wọ ọbẹ̀ lọ. Àwọn èèyàn mi wọ̀nyí, ìkorò ajáde láyé yín, adùn á wọ ọbẹ̀ lọ. Máàmí Mátúndé, ìkorò jáde nílé yín, adùn wọ ọbẹ̀ lọ. Àǹtí Búkì, ìkorò jáde láyé yín, adùn wọ ọbẹ̀ lọ. Mo sọ pẹ̀lú agbára, Ọlọ́run gba adùn yín lọ. Gba adùn gbé, o ti gbé adùn dé. Mo sọ pẹ̀lú agbára lẹ́ni bí mo mú iyọ̀ wá fún òkun yìí. Bọ̀dá Ábúráhámù, adùn kó wọnú ayé yín lọ. Gbọ́ gbogbo àǹtí Bùnmi, adùn kó wọnú ayé yín lọ. Gbogbo àwọn màmá wọ̀nyẹn tí wọ́n ràn wá lọ́wọ́ láti dé etí òkun tó sanwó mọ́tò wá débi. Látẹ̀ní lọ, adùn kó wọnú ayé yín lọ. Bùsí, ayé kó wọnú ayé rẹ lọ. Tèmi, adùn kó wọnú ayé rẹ lọ. Gbogbo ènìyàn, bọ̀dá Fẹ́mi, bọ̀dá Emmanuel, adùn kó wọnú ayé yín lọ. Àràsẹ̀ ṣáìn, adùn ayé kó wọnú ayé rẹ lọ. Máa wò ó, jẹ́ kí n máa rórúkọ rẹ. Fúnmiláyọ̀ Ilésanmí, adùn kó wọnú ayé rẹ lọ. Ibrahim Adésínà, adùn kó wọnú ayé rẹ lọ. Sade Gold, adùn kó wọnú ayé rẹ lọ. Johnson Kúnlé, adùn kó wọnú ayé rẹ lọ. Bùsí Táyọ̀, adùn kó wọnú ayé rẹ lọ. Ó jẹ́ bèrè màkàsẹ̀tẹ̀ bọ́lí àtàtàlí kùpọ̀ kàsẹ̀ntẹ̀bà. Àwọn wo ló tún wà mẹ́ jẹ́ máa rórúkọ ẹ báyìí o. Torí màá sẹ́ńtẹ̀lì à. Jọkẹ́ Bọ́dúnrin, adùn kó wọnú ayé yín lọ. Sunday Clement, adùn kó wọnú ayé rẹ lọ. Ìṣọ̀lá Fúnmiláyọ̀, adùn kó wọnú ayé yín lọ. Bọ̀dá Emmanuel, adùn kó wọnú ayé yín lọ. Mo sọ pẹ̀lú agbára Ísírẹ́lì tóbi, adùn kó wọnú ayé rẹ lọ. Láwọ́sì, adùn kó wọnú ayé rẹ lọ. Bùsí, adùn kó wọnú ayé rẹ lọ. Máàmí Tóyìn, adùn kó wọnú ayé yín lọ. Mo ní adùn kó wọnú ayé rẹ lọ. Ọládìpọ̀ dada, adùn kó wọnú ayé rẹ lọ. Mo sọ̀rọ̀ àṣẹ jáde, adùn kó wọnú ayé yín lọ. Princess D, adùn kó wọnú ayé yín lọ. Ìṣọ̀lá Olúwafúnmiláyọ̀, adùn kó wọnú ayé yín lọ. Ísírẹ́lì tóbi David, adùn kó wọnú ayé rẹ lọ. Victoria, adùn kó wọnú ayé rẹ lọ.
màá ṣe Kẹ́hìndé títí lọ́lá adùn kó wọnú ayé rẹ lọ. ooo Maria adùn kó wọnú ayé rẹ lọ. Mami ṣí ọ̀rọ̀ yìí ẹ̀ ṣí ọ̀rọ̀ yìí jáde o ẹ̀ ṣí ọ̀rọ̀ yìí jáde o. Fèyí òtú yẹ̀lú adùn kó wọnú ayé rẹ lọ. Anna Adébíyí adùn kó wọnú ayé rẹ lọ. ẹ̀ ṣí ọ̀rọ̀ yìí síta. Yínkù adùn kó wọnú ayé rẹ lọ. Lukumani adùn kó wọnú ayé rẹ lọ. Mo sọ̀rọ̀ àṣẹ jáde béèrè àánú dáadáa. Mo ti sọ fún ẹ mo ní àmọye àánú tá a ti gbàdànù láyé àwọn èèyàn. Tá a bá ti gba àánú Sunday adùn kó wọnú ayé rẹ lọ. Gbọ́ mi dáadáa. Gbogbo ọkàn tó ń gbọ́ mi adùn kó wọnú ayé yín lọ. Àwọn màámi kan wà wọn ò fẹ́ jẹ́ kójú wọn wọ́ síta adùn kó wọnú ayé yín lọ. Ó yẹ kó wọ iṣẹ́ yín lọ. Ẹ lọ rí adùn gbà. Ó yẹ ẹ lọ rí adùn gbà. Ó yẹ ẹ lọ rí adùn gbà. Torí pé o ṣí ọ̀rọ̀ yẹn hànà. Gbogbo ohun tó dàbí òkè ìṣòro láyé rẹ bí omi ìbáàrú tó dàálẹ̀ òkè ìṣòro náà ó yẹ kó wálẹ̀ lórúkọ Jésù. Mo ní òkè ìṣòro yìí ó yẹ kó wálẹ̀ lórúkọ Jésù. Ayé ò ní fọ́ ẹ lójú. Gbá mo sọ sínú ilé rẹ Koiki adùn kó wọ inú alé rẹ lọ. Mo sọ sínú ilé Sunday Igboho lónìí adùn kó wọ inú bẹ̀ lọ. Máa mi òkè lá ìbùkún adùn kó wọnú ayé yín lọ. Ẹ ní tọrọ jẹ. Gbogbo àwọn èèyàn wà rẹpẹtẹ tí máa dárúkọ tí mo bá bẹ̀rẹ̀ sí dárúkọ wọn sì mí ní ráyè pé tiẹ̀ o ní láti sọ̀rọ̀. Gbogbo ohun máa dáwọ́lé tí máa dẹ́ni yẹn gan lọ́dọ̀ rẹ o máa jàre o Jésù máma jẹ́ ń dáwọ́lé o máa jàre o bàbá máma jẹ́ ń kàbùkù lọ́rọ̀ rẹ ohun máa dáwọ́lé ṣáínà lórúkọ Jésù adùn kó wọnú ayé rẹ lọ. Ohun máa dáwọ́lé tí máa dẹ́ni yẹn gan lọ́dọ̀ rẹ o máa jáde o Jésù màmá jẹ́ ń dáwọ́lé. Pariwo màmá ohun tí máa dáwọ́lé tògótògó tí máa parun. Gbogbo ohun tí máa dáwọ́lé tògó mi máa wọlẹ̀. Ogun ọ̀run máa jẹ́ ń dáwọ́lé. Ogun ọ̀run máa jẹ́ ń dáwọ́lé. Ẹ̀mí máa jẹ́ ń dáwọ́lé. Ó yá máa sọ̀rọ̀. Ó yá máa sọ̀rọ̀. Ó yá máa sọ̀rọ̀. Ohun tí máa dáwọ́lé. Gbọ́ ìṣọ̀lá torí pé o ṣí ẹ̀yẹn lórúkọ Jésù ògo rẹ kó fọhùn. Adùn kó wọnú inú rẹ lọ. Ẹ̀yin àtàwọn ọmọ àtọkọ adùn kó wọ ilé yín lọ. Ènìyàn kó sìn yín ẹ ò ní ṣẹrú ẹ rà àánú gbà bẹ́ẹ̀ lẹ̀mí máa wú. Ó yá sọ̀rọ̀ òun máa dáwọ́lé tí máa dẹ́ni yẹn gan lọ́dọ̀ rẹ ó máa dáadé o Jésù máma jẹ́ ń dáwọ́lé. Yínkù Akeem lórúkọ Jésù ògo rẹ á fọhùn. Wàrà ànúgbà adùn kó wọ ayé rẹ lọ. Gbọ́ dáadáa mo ń dó sọ̀rọ̀ àṣẹ jáde ni àkókò àṣẹ lèmi wáyé torí pé báago 12 yẹn bá ti lù títí sáago kan mọ́mí àṣẹ lókùn tó máa jáde èmi ò tún dárúkọ mọ́ màá sẹ́ńdẹ̀ bòríyá kàdálí kò sẹ́ńdẹ̀ kàbà. Mo ti sọ fún ẹ mo ní àìmáyé èèyàn tá a ti gbogbo ìdílé wọn mọ́mí wọn á mú kọ́ sórí òkè báyìí òun á wá máa ṣiṣẹ́ ọmọ ológo la máa pè lóòótọ́ gbogbo kò síbi tó dé tán ní pè ṣiṣẹ́ ṣùgbọ́n kí ni ọ̀nà àbáyọ rẹ̀ kí ni ohun ògo rẹ̀ kí ni ohun ìdùnnú rẹ̀ kí ni ohun àtẹ̀síwájú rẹ̀ ayé á máa palẹ́kùn. Ibrahim Adésínà ayé ò ní pa ọ́ lẹ́kùn o. Mami wọ́n á dẹ̀ mọ́gọ́ ẹlòmíì wọ́n á wá sọ sínú ayé wọ́n á dì lóhùn dúdú òwú funfun wọ́n á sọ sétí òkun bẹ̀ omi á gbé lọ á máa ṣeré nínú iyẹ̀pẹ̀ arúgbó mọ́lẹ̀. Mami ó dijọ́ tẹ́ tán bá warí ó jẹ́ kí ògo wọn tó ṣe rere. Ìwọ tó wà nínú ipò bẹ́ẹ̀ Olúwa wá ògo ìdílé mi rí fún mi. Èmi ló kàn nínú ilé wa láti làlùyọ. Kí ló wí? Èmi ló kàn nílé wa láti làlùyọ. Mo lé mi ló kàn lẹ́bí wa mo fẹ́ làlùyọ. Èmi ló kàn nílé wa láti làlùyọ. Wá o jẹ́ sọ̀rọ̀ èmi ló kàn nínú ilé wa láti làlùyọ. Èmi ló kàn nílé wa láti làlùyọ. Èmi ló kàn níbi iṣẹ́ mi láti làlùyọ. Èmi ló kàn níbi iṣẹ́ mi láti làlùyọ. Èmi ló kàn ní gbogbo àgbáyé láti làlùyọ. Èmi ló kàn ní gbogbo àgbáyé láti làlùyọ. Nínú àwọn ìyàwó ilẹ̀ pé ta ló kàn èmi ló kàn. Mami ní tó máa kọ́ ta ní orílẹ̀-èdè kan ilẹ̀ Yorùbá ló kàn.
ta la fẹ́ pín ilẹ̀ Yorùbá ta ló kàn ní nation tó kàn tá torúkọ rẹ̀ fẹ́ wọ world record pé ó gbòmìnira ilẹ̀ Yorùbá ló kàn mọ́mì ìwọ ló kàn èmi ló kàn wàá máa sọ pé wàá máa tẹ̀ síta báyìí ó kan ìlú mi ó kan orílẹ̀-èdè mi ó kàn mí mọ́mì ó yí biribiri kan mi o ó yí biribiri kan mi o ó yí biribiri kan mi o àánú Olúwa yí kan mi o ó jẹ́ sọ̀rọ̀ ṣé ìwọ làánú náà kàn ó yí biribiri kan mi o ó yí biribiri kan mi o ó yí biribiri kan mi o àánú Olúwa yí kan mi o ṣó yí kan o ó yí biribiri kan mi o ó jẹ́ lánú rẹ sọ̀rọ̀ báyìí ó yí biribiri kan mi o ó yí biribiri kan mi o àánú Olúwa yí kan mi o. wá sọ̀rọ̀ Olúwa ó ti yí kan mi ire yí kan mi àánú ti yí kan mi àṣeyọrí yí kan mi èmi ló kàn nínú ilé wa láti làlùyọ. èmi ló kàn nílé wa láti làlùyọ. èmi ló kàn nínú ẹbí wa láti ṣe rere. èmi ló kàn nílé wa láti làlùyọ. nínú ẹbí mi èmi ló kàn mo fẹ́ ṣe rere. èmi ló kàn nílé wa láti làlùyọ. èmi ló kàn ní gbogbo àgbáyé o mo fẹ́ làlùyọ. èmi ló kàn nílé wa láti làlùyọ. àwọn ọmọ mi ló kàn o wọ́n fẹ́ ṣe rere. àwọn ọmọ mi ló kàn láti làlùyọ. ọkọ mi ló kàn o tó fẹ́ ṣe rere. èmi ló kàn nílé wa láti làlùyọ. aya mi ló kàn o tó fẹ́ ṣe rere. èmi ló kàn nílé wa láti làlùyọ. àwọn ènìyàn mi lórí ìkànnì yìí ló kàn o láti ṣe rere. èmi ló kàn nílé wa láti làlùyọ. ilẹ̀ Yorùbá nation ló kàn o tó fẹ́ gbòmìnira. èmi ló kàn nílé wa láti làlùyọ. ńlá wa ló kàn o tó fẹ́ ṣe rere. èmi ló kàn nílé wa láti làlùyọ. mo ní Ebony ló kàn o láti làlùyọ. èmi ló kàn nílé wa láti làlùyọ. mo ní Felix ló kàn o láti làlùyọ. èmi ló kàn nílé wa láti làlùyọ. Azeez ló kàn o fẹ́ làlùyọ. èmi ló kàn nílé wa láti làlùyọ. èmi ọmọ Abíọ́dún ló kàn o mo fẹ́ làlùyọ. èmi ló kàn nílé wa láti làlùyọ. ilẹ̀ Yorùbá nation ló kàn o ó fẹ́ gbòmìnira. èmi ló kàn nílé wa láti làlùyọ. gbọ́ látẹ̀lé lọ ìwọ tó rí àmì ṣe wá sọ f'Olúwa Ọlọ́run ìpín mi ó ti kù díẹ̀ káago 12 ó lù yìí ẹ̀mẹ́mẹ́mọ́ o èmi ló kàn mo fẹ́ ṣe rere wàá lanu sọ̀rọ̀ wàá lanu rẹ sọ̀rọ̀ wàá lanu rẹ sọ̀rọ̀ wàá lanu rẹ sọ̀rọ̀ wàá lanu rẹ fọ̀hùn 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 wàá lanu rẹ sọ̀rọ̀ èmi ló kàn èmi ló kàn èmi ló kàn ohun tó máa pariwo títí dago 12 yẹn nìyẹn èmi ló kàn èmi nílé kàn èmi làṣeyọrí kàn èmi ní ìbùkún kàn èmi làánú kàn ayé ò gbọdọ̀ dá mi dúró òjò láyé ń dá dúró wọn kì í dá ìrì dúró ó yá máa wí ohùn náà báyìí òjò láyé ń dá dúró wọn kì í dá ìrì dúró ayé ò gbọdọ̀ dá mi dúró wọn ò gbọdọ̀ dá mi dúró ṣe rere èmi ló kàn mo gbọ́dọ̀ ṣe rere èmi ló kàn tìrantìran mi èmi ló kàn nínú ẹbí mi èmi ló kàn nínú ilé mi èmi ló kàn nínú ẹbí mi èmi ló kàn ire kàn mí àánú kàn mí àṣeyọrí kàn mí ó yá èmi Abíọ́dún ló kàn mọ́mì ó gbàgbé orúkọ rẹ Abíọ́dún ló kàn èmi Abíọ́dún ọmọ fún mi ló kàn ó ire kàn mí àánú kàn mí gbogbo ilẹ̀ Yorùbá àwa ni ire kàn Oǹdó ni ire kàn Èkìtì ni ire kàn Ọ̀ṣun ni ire kàn Ọ̀yọ́ ni ire kàn gbọ́ mi Kwara ni ire kàn gbọ́ Èkó ni ire kàn ó jẹ́ sọ̀rọ̀ àwa ló kàn àwa ló kàn àwa ló kàn
àwa ló kàn a fẹ́ gbòmìnira ó ti kàn wá ó ti kàn wá ó ti kàn wá èmi ló kàn o mo fẹ́ làlùyọ èmi ló kàn mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe rere ìdè rere ọ̀yá gbogbo ìdè tó dè ọ́ ìdè o tó dè rẹ tó dè ilé rẹ tó dè ilé ọ tó dè ọkọ rẹ tó dè aya rẹ tí ò jẹ́ ṣe rere ó yá dàdàn ó yá dàdàn ó yá dàdàn ó yá dàdàn lórúkọ Jésù ó yá dàdàn ó yá dàdàn ó yá dàdàn èmi ló kàn mo fẹ́ ṣe rere àwa ló kàn a fẹ́ ṣe rere ilẹ̀ yìí ó yá dìde ọwọ́ agbára ọwọ́ iná ọwọ́ ẹ̀mí gbogbo ìdè tó dè ọ́ tó dè ìyè rẹ tó dè ọwọ́ rẹ tó dè ògo rẹ tó dè iṣẹ́ rẹ tó dè ìwégbélé rẹ ó yá jẹ́dànù ìdè tó dé ilẹ̀ Yorùbá tó láwọn ní lọ tó láwọn ní gbòmìnira ta ló fohùn dé ta ló fàṣẹ dé láti ìsìn ẹ̀mí mímọ́ ó yá jàdàn ó yá jàdàn ó yá jàdàn ó yá jàdàn oṣù ayé ni àjẹ́ ayé ni ẹlẹ́bọ̀lógún adáhunṣe babaláwo pásítọ̀ wòlíì nínú ilẹ̀ nínú atẹ́gùn nínú adégbéyìn nínú òkun lójú ọ̀run lórí ogun ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kẹta ọ̀run kẹrin ọ̀run karùn ọ̀run kẹfà mo sọ pẹ̀lẹ́pẹ̀ látẹ̀ni lọ tó de ku tó de yẹ tó de ohunkóhun tó pẹ̀gùn tó pàgbò tó pẹran tó pẹ wúrà tó pọ tó múlẹ̀ kẹlẹ́kẹ tó ní o ilẹ̀ Yorùbá ń lọ Olúwa ó yá o já wọn dànù dá wọn dànù májẹ̀mú wọn pàdé dànù ó jẹ́ sọ̀rọ̀ Olúwa tú wa sílẹ̀ 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 ìdè gbogbo ẹ̀gún gbiná dànù gbogbo ẹ̀gún ilé baba ẹ̀gún ilé ìyá ẹ̀gún ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀gún o táwọn bàbá sọ àwọn tí ìyá sọ sílẹ̀ orílẹ̀ yìí pé a ò ní kúrò nínú ìṣẹ́ kúrò nínú ìṣẹ́ ipa kékeré ẹkún ni ìrẹ́pọ̀ ọmọ ẹkún kékeré ipa ọkùnrin ipa obìnrin ìtàjẹ̀sílẹ̀ látẹ̀ni lọ mo yí dànù lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ Olúwa o yí dànù ikú ọ̀dọ́ nílẹ̀ yìí o yí dànù ẹkún ibi yí dànù ẹkún ọ̀fọ̀ yí dànù ẹ̀mí mọ́ yí dànù Olúwa yí dànù Olúwa yí dànù ọgbọ̀n ọ̀run yí dànù alágbára yí dànù ẹ̀mí mímọ́ yí dànù ọgbọ̀n ọ̀run yí dànù ìmọ̀ òkun ìmọ̀ ọ̀ṣọ́ ìmọ̀ àjẹ́ ìmọ̀ ẹlẹ́bẹ̀lógún Olúwa yí dànù ìmọ̀ àjẹ́ ìmọ̀ ọ̀ṣọ́ àìsàn lára rẹ̀ gbiná dànù ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ òhè agbépè agbọ́rọ̀ tó lóun fẹ́ máa da ìrìn àjò ilẹ̀ Yorùbá ìlú lórúkọ Jésù mo ní kó sọnù ó yá ọwọ́ iná Ọlọ́run o afẹ́rọ́wọ́ rẹ lórí òkun yìí afẹ́rọ́wọ́ rẹ ó yá o ẹ̀mí mímọ́ ó yá o afẹ́rọ́wọ́ rẹ Elédùmarè afẹ́rọ́wọ́ rẹ ọwọ́ agbára ó yá bíbá wa rìn lórúkọ Jésù bíbá wa rìn alágbára bíbá wa rìn ẹ̀mí mímọ́ bíbá wa rìn ẹ̀mí mímọ́ o bíbá wa rìn Jésù bíbá wa rìn alágbára bíbá wa rìn ogun ọ̀run o bíbá wa rìn wọ́n sọ̀rọ̀ àṣẹ Elédùmarè ẹni tó ní ayé tó ní ọ̀run ọwọ́ agbára ẹ̀mí mímọ́ ó yá bíbá wa rìn lórí ilẹ̀ yìí ó yá bíbá wa rìn gbogbo iṣẹ́ ibi òkùnkùn gbogbo ọwọ́ agbára òkùnkùn gbogbo agbára òkùnkùn tààrà sí ilẹ̀ lórí ayé tèmi tirẹ̀ lórúkọ Jésù iná ọ̀run máa jó wọn màlúù ni wọ́n bẹ̀rù máa jó wọn alágbára máa jó wọn ẹ̀mí mímọ́ máa jó wọn iṣẹ́ ọwọ́ yìí iṣẹ́ ọwọ́ kù sọ̀rọ̀ màmá gbogbo alágbára ayé tó dìde dúró tó náà wọn ò ní lọ ta la lágbára ayé ta ló pera rẹ̀ láyé lórí ilẹ̀ yìí tó lóun fira àwọn rẹ̀ pé ilẹ̀ Yorùbá yìí máa wà bákan náà pé ká máa sunkún ọmọ pé káwọn èèyàn máa pawájà yé látẹ̀ní lọ kó sagbára nù Jésù Olúwa wa mo ní Jésù Olúwa wa mami à ń lọ sínú no stopping prayer yẹn báago 12 yẹn bá ti àmì rẹ wàá jẹ́ kó máa sán bí àrá báago 12 yẹn bá lù ọwọ́ òkun yẹn máa yí padà a máa rọ́wọ́ Ọlọ́run a fẹ́ rí ìwà mímọ́ rẹ̀ ó ní ohùn Olúwa lágbára lórí omi púpọ̀ mo fẹ́ sọ pẹ̀lú agbára látẹ̀ní lọ lórúkọ Jésù
alágbára tó pọ̀ ní ipá àti agbára. A fẹ́ mú ọwọ́ iná agbára ẹ̀mí mímọ́. A fẹ́ mú ọwọ́ agbára yẹn, òun la fẹ́ bá rìnrìn àjò. Má mi múra dáadáa, jẹ́ kí àmì rẹ̀ máa sàn. Ògo ní bọ́bá ti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Yóò tún wà láti kọ́ ṣe, ó bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo, ayé àìnípẹ̀kun, àmín. Ògo ní fún bàbá ti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Yóò tún wà láti kọ́ ṣe, ó bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo, ayé àìnípẹ̀kun, àmín. Ògo ní fún bàbá ti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Yóò tún wà láti kọ́ ṣe, ó bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo, ayé àìnípẹ̀kun, àmín. Bàbá màmá, mo fẹ́ kó o gbàdúrà nínú ọkàn rẹ pé bàbá rí ohun ẹ̀ṣẹ̀ tó ń ṣe tó dáwọ́ lé. Mo fẹ́ kó o tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn láàrin ìṣẹ́jú méjì tó kù ká tó máa wọ aago méjìlá yẹn lọ torí a fẹ́ gbàdúrà báyìí lórúkọ Jésù. O ò ní mọ̀ mú bọ́ ohun rere. Gbogbo ẹni tó wà lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀. So Olúwa dáríjì mi. Bàbá rí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Ẹ̀ṣẹ̀ tí mo ti ara tí ọkàn dáṣe èrò ibi wọ̀nbìà èké ni tẹ̀bẹ̀lẹ̀kún àgbèrè ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn Olúwa dáríjì mi ẹ má dáríjì mi ó kù ìṣẹ́jú kan ó yá sọ̀rọ̀ bá a bá ti wọnú aago méjìlá yẹn lọ mọ́mí no stop wá jẹ́ kàmí rẹ̀ máa sán bí ara aláyé tó ní ayé tó lọ́run la fẹ́ pè sọ̀kalẹ̀ ẹni tó ní ọyẹ́ àti ọ̀run ẹni tí ń ṣàkóso omi yìí ẹni tó ń ṣàkóso ayé yìí torí ọwọ́ yẹn máa bẹ̀rẹ̀ sí yí padà báyìí ọwọ́ agbára ẹ̀mí máa sọ̀kalẹ̀ afẹ́ ìrọ́wọ́ rẹ̀ Olúwa Jésù Olúwa wá mo ní Jésù Olúwa wá ọjọ́ kọrin pọ̀ lẹ́ẹ̀méje ká tó gbàdúrà yẹn aago méjìlá ti fẹ́ lù Olúwa Olúwa ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa kí ló wí o. Olúwa Olúwa ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. àwùjọ wa bẹ̀rẹ̀ báyìí lẹ́ẹ̀méje la fẹ́ kọ́ báyìí bó ṣe bẹ̀ wà á dẹ̀ sí ọkàn rẹ payá ọwọ́ Ọlọ́run máa yàtọ̀ nínú omi yìí ṣé ẹ ti ṣe tá àti jẹ́ ká lọ báyìí. Okay, let's go. Olúwa, Olúwa, ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Lẹ́ẹ̀kejì, Olúwa, Olúwa, ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Lẹ́ẹ̀kẹta jàre. Olúwa masete liakaba Olúwa ẹ̀yin lolúwa láti ìpilẹ̀. Ẹgbẹ́ orí yín sókè yín náà ká gbé yín sókè yín lẹ́kọ̀ọ́ yẹn lẹ́kọ̀ọ́ kí ọba ògo wá kí ọba ògo kí ó wọlé wá tàbí ọba ògo Olúwa tó lé ó ní òun lágbára púpọ̀ lórí omi ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Lẹ́ẹ̀kárí o. Olúwa. Olúwa. Ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀. Lẹ́ẹ̀karùn-ún jàre. Olúwa. Ẹ̀mí mímọ́ ò ní bí sí tó. Olúwa. Ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀. Wàá mú lẹ́ẹ̀keje wà wọ́n kí ìdákẹ́ lẹ́yìn keje ìdákẹ́ rọ́rọ́ wà. Olúwa. Olúwa. Ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Màdékù báyìí la ṣètè bòdìyàgà ẹ jẹ́ kí ìdákẹ́ rọ́rọ́ wà. Mọ́lẹ́à Jehovah 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 Jésù Kristi 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 àwọn áńgẹ́lì mímọ́ Máíkẹ́lì 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 mímọ́
Michael mímọ́, Michael mímọ́. Mo pe áńgẹ́lì tí ṣàkóso lórí omi láyé àti ilé ọ̀rọ̀ àpè ọ́ ní Sabatai, 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 Sabatai. Mo pe Ọlọ́run tí ń jẹ́ Ọlọ́run alágbára. Dámọ̀tán, 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 dámọ̀tán. Ọwọ́ agbára mi mímọ́ ó yá kó sọ̀kalẹ̀. Ẹ bèrè sí bèrè ń tẹ́ ẹ fẹ́ lákòókò yìí. Èmi ń sọ̀rọ̀ láti wákàtí lọ. Ọlọ́run ìfi ìpìlẹ̀ lélẹ̀. Mo fẹ́ jẹ́ kó fi ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá lélẹ̀ báyé lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yá ẹ̀mí mímọ́ mo gbé ìtẹ̀dó náà kalẹ̀. Ó jẹ́ máa bèrè tó fẹ́ kí n tó wọnú àdúrà yẹn lọ. Mo ń sọ sí gbogbo orí òkun yìí láti òní lọ. Torí bí a ṣe fi ìdí omi sọlẹ̀ sórí òkun tí ó di ìṣàn omi. Bẹ́ẹ̀ ni mo fi ilẹ̀ Yorùbá kalẹ̀ lẹ́ni lórúkọ Jésù. Yóò di orílẹ̀-èdè, yóò di orílẹ̀-èdè, yóò di orílẹ̀-èdè. Mo fìdí rẹ̀ kalẹ̀ ní sànú wákàtí yìí létí òkun yìí bí omi ṣe tóbi tó. Bẹ́ẹ̀ ni kí ilẹ̀ Yorùbá kó di ńlá, bẹ́ẹ̀ ni 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 kó di ńlá. Elédùmarè bẹ́ẹ̀ ni kó di ńlá. Mo sọ̀rọ̀ àṣẹ, àrò àṣẹ ni mo bẹ̀ máa kó sọ́tẹ̀dà iná Ọlọ́run. Ó yá gbogbo alágbára tó ń dìde ìpín rẹ mú, gbogbo ọwọ́kọ́wọ́ tó ń bá ìpín rẹ jà, gbogbo ọwọ́kọ́wọ́ tó lóòní lọ, gbogbo ọwọ́kọ́wọ́ tó di ògo rẹ mú, gbogbo ọwọ́kọ́wọ́ tó lóòní lọ. Máa bèrè tó fẹ́, mo fẹ́ wọnú omi yẹn lọ ní ìpadàbọ̀ padà wá sẹ́yìn. Mọ́mì máa máa wá sọ̀rọ̀ àṣẹ títí dago kan yẹn. Màá sẹ́ńtò bòdì àkàrà bí mo ṣe ń lọ sínú òkun yẹn. Máa bèrè tó fẹ́ mọ́mì, mi ò ní o kúrò lórí ìlà yẹn. Máa bèrè tó fẹ́, máa bèrè tó fẹ́, máa bèrè tó fẹ́, máa bèrè tó fẹ́, máa bèrè tó fẹ́.
ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Màmá bàbá tó wà ń bẹ̀ ní gbogbo tó ti béèrè lẹ́ni lórúkọ Jésù ogun ọ̀run mú lé ẹ lọ́wọ́. Àmín Jésù. Gbogbo tó ti béèrè ogun ọ̀run mú lé ẹ lọ́wọ́. Àmín Jésù. Gbogbo tó ti béèrè ogun ọ̀run mú lé ẹ lọ́wọ́. Àmín Jésù. Àṣẹ ni mo béèrè, àṣẹ tá a fi dá ayé, àṣẹ tá a fi dá òkun. Mo sọ̀rọ̀, mo gbé ilẹ̀ fún ilẹ̀ òkun yẹn láàárín yẹn lórúkọ Jésù. Gbogbo ogun tó bá gbógun tiẹ̀ ilẹ̀ á bò mọ́lẹ̀ lórúkọ Àmín Jésù. Jésù. Bí ilẹ̀ bá wọ́, bí òkun bá rìn, gbogbo iyẹ̀pẹ̀ á mì tẹ̀lé ni lórúkọ Jésù. Ẹni tó bá dá ẹ dúró ṣe rere látẹ̀ni lọ lórúkọ Jésù kò bomi lọ. Àmín Jésù. Mo para àṣẹ, mo béèrè àṣẹ fún Olúwẹ̀rí nínú olókun yẹn, mo béèrè àṣẹ níbẹ̀. Ọlọ́run àṣẹ tó fi dá ayé, tó fi dá ọ̀run, àṣẹ náà ni mo béèrè. Mo mú wá bá ìwọ ọkùnrin obìnrin tó ń gbọ́ mi lẹ́nìí. Ayé rẹ ò ní ní ìbàwọ́n. Àmín Jésù. Ayé rẹ ò ní lábàwọ́n. Àmín Jésù. Báyé ò bá máa kọ́lọ̀ omi tí wọ́n sì ń wádìí rẹ̀, òyìnbó ò mọ̀, ọkùnrin àdúgbò ò mọ̀, látẹ̀ni lọ ayé ò ráṣírí rẹ̀ mọ́. Àmín Jésù. Mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run láti wákàtí lọ gbogbo ibi ìlú gbé rẹ tó wù kó máa gbé láyé wàhálà àánú gbà mí. Àmín Jésù. Tábàárí ẹnikẹ́ni tí ń ṣàìsàn lọ́wọ́ tó ń gbọ́ mi lénìí lórúkọ Jésù torí pé mo wọnú omi yẹn àìsàn kó fayé rẹ. Àmín Jésù. Àmú ní àìsàn kó fayé rẹ lẹ. Àmín Jésù. O ò ní tọrọ jẹ, o ò ní tọrọ mu, Àmín. o ò ní tọrọ náà, Àmín. o ò ní tọrọ lò. Àmín. Aṣọ gbèsè lọ́rùn rẹ wọ tó jẹ gbèsè ọ̀run bọ jóná. Àmín Jésù. Ìwọ tó ò tí ì yín ìtẹ̀dó ilé rere. Mami Olúwa tó yìn lórúkọ Jésù ọ̀run fìdí yín múlẹ̀. Àmín Jésù. Ilé àkọ́gbé, ilé àkọ́rìn, ilé àkọ́tà ọ̀run pèsè rẹ̀. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ẹ ti kọ́lé láàbọ̀ àṣírí yín kó bò. Àmín Jésù. Gbọ́ bí ojú òkun ṣe wà ní bí ẹyẹ ò bá rí bí pàṣímẹ̀ àjẹ́ tó gbógun tiẹ̀, oṣó tó gbógun tiẹ̀ ó yẹ kó gbé ẹrù ẹ̀ kó Àmín jáde. Jésù. Oṣó ló gbógun tiẹ̀, àjẹ́ ló gbógun tiẹ̀ nínú ilé tó wà yẹn lórúkọ Jésù, lórúkọ Jésù ilẹ̀ gbé mi. Àmín Jésù. Gbọ́ mo sọ ẹyẹ kì í rí ilé kọ́ lórí òkun. Àjẹ́ wo ló lóun fẹ́ kọ́lé tiẹ̀? Oṣó ayé wo lóun fẹ́ kọ́lé sílé rẹ̀? Mọ́ ò bá rí ilé kọ́ lórí òkun látẹ̀ni lọ lórúkọ Jésù. Alágbára tó bá kọ́lé òkùnkùn sílé rẹ̀, ilé rẹ̀ kó túká. Àmín Jésù. Ilé rẹ̀ kó túká. Àmín Jésù. Ilé rẹ̀ kó túká. Àmín. Àánú rẹ̀ kó túká. Àmín. Alágbára tó fara ní ọ́. Lórúkọ Jésù. Mo ní ilé rẹ̀ kó túká. Àmín Jésù. Mo sọ pẹ̀lú agbára látẹ̀ni lọ ẹni bá wọnú òkun àpò rẹ̀ ò ní ṣòfò jáde. Àmín Jésù. Torí iyẹ̀pẹ̀ abù síbẹ̀. Lórúkọ Jésù àpò rẹ̀ ò ní ṣòfò. Àmín Jésù. Ire kó wọlé rẹ̀. Àmín Jésù. Àánú kó wọlé rẹ̀. Àṣeyọrí kó wọlé rẹ̀. Àmín Jésù. O ò ní bá wọn tọrọ jẹ. Àmín Jésù. O ò ní bá wọn tọrọ mu. Àmín Jésù. O ò tún bá wọn tọrọ náà. Àmín Jésù. O ò tún bá wọn tọrọ lò. Àmín Jésù. Òbu ò tún wọnú ayé rẹ̀. Àmín Jésù. Gbogbo ibi tó o bá dé láyé ògo rẹ̀ fọ́. Àmín Jésù. Gbogbo ibi tó o bá dé láyé lọ́rọ̀ náà lọ. Àmín. Gbogbo ibi tó o bá dé láyé ògo rẹ̀ búyọ. Àmín Jésù. Gbogbo ibi tó o bá dé láyé kò ṣe rere. Àmín Gbogbo Jésù. ibi tó o bá dé láyé ayé ò ní dá ọ dúró. Àmín Jésù. Wọn ò dókun dúró kó má dù. Bó bá rí bẹ́ẹ̀ ayé ò ní dá ọ dúró ṣe Àmín rere. Jésù. Ọwọ́ ìṣà àti àánú rẹ níbikíbi tó o bá wà. Ẹnikẹ́ni tó ń yọ ẹlẹ́nu yẹn lórúkọ Jésù kò ní kó pò dànù. Àmín Jésù. Ìwọ tó lẹ́jọ́ nílé ẹjọ́ máa ṣẹ́ńtẹ̀bù díẹ̀ tó dẹ̀ wà lórí ẹ̀rẹ́ tí ayé ti rò pé ìwọ ló máa jẹ̀bi lórúkọ Jésù mo ní lọ gba ìdájọ́ Àmín rere. Jésù. Ìwọ tó mọwọ́ mẹsẹ̀ ọ̀ràn tá a fi ń jẹ́ fìyà jẹ lọ́wọ́ Ọlọ́run tú ẹjọ́ náà Àmín Jésù. Ìwọ tí yóò lẹ́ni tí ó gbèjà rẹ jà ṣùgbọ́n táyé ń gbógun tì ọ́ lọ́wọ́lọ́wọ́ mo wí bí wòlíì Ọlọ́run lórúkọ Jésù ó yá bọ́ kúrò nínú Àmín òkùnkùn. Jésù. Mo ní kó o bọ́ kúrò nínú Àmín ìdè náà Jésù. ìwọ tí a ti kọ́ pé ìpín rẹ ò ní ń lọ látẹ̀ní lọ lórúkọ Jésù wọnú ìṣerere lọ Àmín Jésù. gbọ́ bí èní bá jẹ́ ọjọ́ kẹfà bí àwọn aláṣọ funfun bá ń yọ lórí omi yìí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì ó yá lọ ríre gbà Àmín Jésù. lọ rà àánú gbà Àmín. lọ ríre gbà Àmín. lọ rà àánú gbà Àmín. lọ ríre gbà Àmín. ayé rẹ tòrò Àmín. bí omi àti fòrò ọ̀pọ̀ Àmín. ayé rẹ tòrò Àmín. bí omi àti fòrò ọ̀pọ̀ Àmín. ayé rẹ tòrò Àmín. bí omi àti fòrò ọ̀pọ̀ Àmín. iṣẹ́ rẹ ò ní dàrú wàhálà àánú gbà Àmín. gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí ń bẹ lórí ìkànnì yìí ẹ ò ní sọnù Àmín Jésù. mo ní ìpè yín ò ní dẹni ìpè Àmín Jésù. ìpè yín ò ní di rádaràdà Àmín Jésù. gbogbo àwọn tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ó lọ kó gbòmìnira látẹ̀ní lọ ìpín yín ò ní gbàbọ̀ Àmín Jésù. tabali ìdè tá a fi dè yín a pè mí bí wòlíì Ọlọ́run kí n tú ìdè ayé yín mo tú lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mímọ́ ogun ọ̀run kó tú Àmín Jésù. ìdè ayé rẹ ọ̀run jáde Àmín Jésù. ìdè ayé rẹ ó já pàtì Àmín Jésù. ó yá lọ béèrè orere lọ rí orere gbà Àmín. gbogbo tó o ti béèrè yẹn lórúkọ Jésù kò ní dìbàjẹ́ Àmín Jésù. gbogbo tó o ti tọrọ lọ́wọ́ Elédùmarè kò ní wọ́kọ̀ Àmín Jésù.
ó máa rí àánú gbà mo ló máa ríre gbà ire kó tẹ̀ ọ́ lọ́wọ́ àánú kó tẹ̀ ọ́ lọ́wọ́ nínú àwọn aláṣeyọrí èèyàn àkà ọmọ wọn nínú àwọn tí ó rí ìbùkún gbà àkà ọmọ wọn gbogbo ènìyàn ọkùnrin obìnrin ni mo súre fún gbogbo àwọn tó ń lọ sí ìlú Òṣogbo lánàá mo súre fún gbogbo yín o lórúkọ Jésù gbogbo ohun tí ayé dẹ́lẹ̀ bíi májèlé kò ní ní ìpín nínú ayé yín gbogbo ìtàn fọ́n sí ìlú ó dàbí kẹ́ ẹ délé kú irọ́ náà pa o lórúkọ Jésù ẹ ò ní kú fọ̀tayọ̀ títí a ó fi gba ilẹ̀ Yorùbá yìí a ò ní fẹ̀jẹ̀ ẹnì kankan wọ̀ Jésù sọ àti Mósè sọ pé gbogbo ọmọ tí wọ́n kó wọ inú òkun làwọn kó jáde lórúkọ Jésù ẹ̀mẹ́ mímọ́ ó yá ogun ọ̀run máa kó wọn jáde ìrìn àjò rally Lagos State dọwọ́ rẹ Ọlọ́run afẹ́kẹ́ gba gbogbo ògo afẹ́kẹ́ gba gbogbo ògo afẹ́kẹ́ gba gbogbo ògo rally Lagos State dọwọ́ rẹ ẹ̀mí máa wọn alágbára tó fẹ́ yọ wá lẹ́nu lọ́jọ́ náà Olúwa dá wọn lẹ́kùn èyí tó ti múra ogun lẹ̀ má jọ jáde èyí tó ti sọ pé òun ló máa gbìyànjú Olúwa fọ́ lójú èyí tó sọ pé òun gan lòun máa léwájú ẹ̀mí má fẹ̀mí rẹ̀ ṣòfò rẹ̀ Olúwa rally náà gba gbogbo ògo bí tòṣogbo ṣe lọ nírọ̀wọ́ lọ́sẹ̀ ẹ̀mí mímọ́ ti ìlú Èkó yóò rọ nírọ̀wọ́ lọ́sẹ̀ yóò lápẹẹrẹ ẹ ò ní dé tí òkun kẹ má ra pẹrẹ Elédùmarè mo ní jẹ́ ó lápẹẹrẹ ayé ìwọ tó ń gbọ́ mi yẹn kó lápẹẹrẹ ayé rẹ lápẹẹrẹ ọmọlára arájí ayé rẹ lápẹẹrẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ raṣọ wòlíì mo sọ last week mo náà aṣọ yẹn ti bàjẹ́ àwọn kan dẹ̀ ti fún mi lówó kí n fi raṣọ 5,000 naira lọ́jọ́ yẹn náà ti fún mi a dẹ̀ máa rà á ní next week òun kọ́ la wọ̀ wálé ni ṣùgbọ́n next week mami wọ́n ní owó télọ̀ yẹn ò tó mo sọ pẹ̀lú agbára lórúkọ Jésù aṣọ yìí rẹ ò ní fàyà. Àmín Jésù. aṣọ yìí rẹ ò ní dògùn. Àmín Jésù. ẹ wò ó tábàlẹ́ pípa máa gbé sí kinní ẹ rí bí mo ṣe wọnú omi yẹn sí gbogbo omi yẹn iyọ̀ yẹn òun ló mú gbogbo bọ́tì iron button tó wà ní àwọn kinní yẹn ó ti jẹ́ kó ṣe kinní o ó ti dògùn lórúkọ Jésù aṣọ yìí rẹ ò ní lábàwọ́n. Àmín Jésù. gbogbo àbàwọ́n tá a bá ta sí ìran rẹ gbogbo àbàwọ́n tá a fẹ́ ta sí ayé ọmọ rẹ lénìí torí aṣọ funfun ìbá lábàwọ́n amúkúrò láyé ẹ̀ àbàwọ́n ayé yín amújáde ọmọ rẹ ò ní gbà bàwọ́n o ìpè ọmọ rẹ ò ní gbà bàwọ́n gbogbo ibi tí ìmọ́lẹ̀ yẹ kó wà nínú ayé ọmọ rẹ látẹ̀ni lọ ìmọ́lẹ̀ kó wọ ọbẹ̀ lọ àánú kó wọ ọbẹ̀ lọ mami ọmọ Táyọ̀ mo súre fún ilé yín àti ọ̀nà yín láti wákàtí lọ lórúkọ Jésù Ọlọ́run kó súre fún ilé yín ògùn àwọn ọmọ yín ò ní wọ kòkò ohun rere kó tún ilé yín jáde Màámi Mọ́túndé ohun rere kó tún ilé yín jáde kó tún ilé yín jáde kó súre fún àǹtí Búkì Ọlọ́run kó gbàdúrà àrùn Àdùnníbàdà ayé ò ní pa ọ lẹ́kùn Àdùnnídayọ̀ ò ní sọnù Aláàjà Àdùnní ò mà ní pa lẹ́kùn ò ní rí ìpàkókò ẹ̀kún olórí Kristiana ò ní sọnù Fúnmiláyọ̀ Ilésanmí ayé ò ní pa ọ lẹ́kùn Tèmítèmí Bùsí ayé ò ní pa ayé lẹ́kùn Matthew ayé ò ní pa ọ lẹ́kùn ẹ ò rógòlò ògo afọhùn bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ ẹ ò ní sọnù ẹ ò ní gbọ́mọ gbé Ràfẹ́mi Ọlọ́run kó gbọ́ àdúrà yín Nọ̀físà Tọmọlára Ọlọ́run gbọ́ àdúrà rẹ lórúkọ Jésù gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ẹ ò rọ ọ̀run gbà bẹ́ẹ̀ lẹ̀mí máa wí Jésù agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Mọ́mí máa bèrè tó fẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé báyìí torí àkókò yẹn sáré púpọ̀ a ò fẹ́ pẹ́. Mọ́mí o lè pè sórí nọ́mbà kan náà yẹn 080 57 45 5803 082 57 45 5803 tí gbogbo wa sì ti mọ̀ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ni program yẹn máa parí lọ́sẹ̀ tó ń bọ̀ mo sọ mú ní àwọn ènìyàn Ọlọ́run kan ẹ lè ra iyọ̀ oyin ṣúgà tẹ bá fẹ́ ká gbàdúrà ká fi ṣe prayer fún yín ẹ lè rà á àdèmà bá ń gbé wá àwọn kan àti ra tiwọn lára ìtókù òun náà la tún lò fún ilẹ̀ Yorùbá nation yẹn kódà àwọn ọmọ mi wà kan lọ́yọ̀ kọ̀ọ̀kan
wọ́n ra méjì méjì lórúkọ Jésù. Ìwọ náà lè ra tiẹ̀. Nọ́mbà yẹn náà nìyẹn. Adunidayo wọn ò tí ì lè pé 081 37 05 25 82 082 náà lè pè for now 082 57 45 58 03 082 57 45 58 03. Ẹ lè pè yẹn wọlé lórí WhatsApp. Adé ìgbàdúrà fún yín lórúkọ Jésù. Gbogbo yín á dẹ̀ fọhùn láàrin ìṣẹ́jú kan sí kejì. Ẹ tó bá kọ́kọ́ pè ká gbàdúrà fún èèyàn márùn-ún ká tó máa lọ. Èèyàn márùn-ún péré tó bá fẹ́ ká gbàdúrà fún ẹ lórúkọ Jésù wàhálà àánú gbà gbogbo rẹ̀ á fọhùn. Hello. God bless you, ma. Ẹ̀rọ àánú gbà gbogbo Ọlọ́run á fọhùn. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dàrú. Májẹ̀mú Ọlọ́run kó wà pẹ̀lú yín. Bí ọwọ́ òkú yóò bá sinmi, aláàánú yín ò ní sinmi lórúkọ Jésù. Mo gbàdúrà ayé ò ní kẹ̀yìn ọmọ ìsìn yín lórúkọ Jésù. Gbogbo iṣẹ́ ibi òkú tí ayé lè lò lórí àwọn ọmọ yín, Olúwa kó sọ́dọ̀ fún. Ẹ̀mí má kó sọ́dọ̀ fún. Ayérayé kó sọ́dọ̀ fún. Olúwa kó sọ́dọ̀ fún. Olúwa kó sọ́dọ̀ fún. Olúwa kó sọ́dọ̀ fún. Olúwa kó sọ́dọ̀ fún. Látẹni lọ kó tú yín kúrò nínú ìgbèkùn òkùnkùn lórúkọ Jésù. Ogun ọ̀run kó tú yín nínú ìgbèkùn òkùnkùn. Gbogbo májẹ̀mú òkùnkùn nínú ara nínú ẹsẹ̀. Gbogbo ọfà tó ti pẹ́ tí mò ń wò yẹn bí ọ̀gá òkú bá dìde dúró lórí òkun níwájú mi yìí lórúkọ Jésù. Àánú kó dìde fún yín. Olóore kó dìde fún yín. Ẹni mímọ́ Ísírẹ́lì kó dìde fún yín. Kẹ́ ẹ ríre gbà. Kẹ́ ẹ rógòdò. Ayọ̀ yín kó kún. Ògo yín kó kún. Ẹ ó rí àánú. Bẹ́ẹ̀ lẹ̀mí máa wí. Bẹ́ẹ̀ lógun ọ̀run sọ̀rọ̀. Jésù náà Olúwa wa. Praise the Lord. God bless you, ma. Ẹ ti jẹ́ kí n jẹ́ káwọn lẹ̀. Ẹ máa pè sórí 082 57 45 58 03. Ẹ dákun má mi Abíọ́dún rìn. Ẹ má pè sórí ètò ẹ̀pẹ̀ ẹ pè sórí 080 57 45 58 03. Hello. God bless you. Ẹ ra nígbà orúkọ Jésù. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run tó ní májẹ̀mú kó gbọ́ àdúrà yín lórúkọ Jésù. Ọlọ́run kó sọ̀kalẹ̀ àánú. Àánú kó bá yín gbé o. Ẹ ò ní sọnù. Ayé ò ní mú yín. Ọwọ́ ayé ò ní bà yín. Ọwọ́ òkun ò bá sinmi. Ọwọ́ onú àti àánú yín ò ní dá dúró. Bí ilé ayé ò bá rí bí ẹyẹ ò bá ráyè kọ́lé sórí òkun tí wọn ò rí bíbà sí. Àjẹ́ oṣó ayé ẹlẹ́bọ lóògùn wọn ò ní ráyè nínú ayé yín. Òkùnkùn ò ní ráyè nínú ayé yín o. Orí yín ò ní gbàbọ̀dè. Àánú kó dìde. Olóore kó dìde. Ìbùkún kó dìde. Níbi iṣẹ́ yín kẹ́ ẹ rá àánú gbà. Kẹ́ ẹ rá àṣeyọrí. Ògo Ọlọ́run kó wà pẹ̀lú yín. Adá yín láre. Ẹ̀rí ìbùkún gbà. Gbogbo májẹ̀mú òkùnkùn Ọlọ́run kó sọ́dọ̀ fún. Gbogbo ẹ̀gún ayé Ọlọ́run kó sọ́dọ̀ fún. Kẹ́ ẹ wọnú ògo lọ. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí o. Bẹ́ẹ̀ lógun ọ̀run sọ. Kò ní yí padà. Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. God bless you, sir. Ẹ pè mami wa tó ń pè yẹn orí 080 57 45 58. Èèyàn méjì ló mẹ́ta ló kù tá a máa lọ. Ọlọ́run ní kí gbàdúrà fún èèyàn márùn-ún péré. A ò rẹ̀ ní kọjá márùn-ún yẹn. Èèyàn méjì ti pè. Ó kù àwọn mẹ́ta. Lẹ́yìn àwọn mẹ́ta yẹn mo máa drop kóì. Ẹ ṣé Adunidayo. Nọ́mbà tí ẹ máa pè sí nìyẹn 082 57 45 58 03. Ó yẹ tá a bá wá drop program yìí torí táìmù tí kú láti drop ẹ má pè sí bí ẹ torí Ọlọ́run ẹ gbọ́ràn náà ẹ gbọ́ràn o. Ìbéèlì sọ pé ìgbọ́ràn sàn ju ẹbọ rúrú lọ. Ẹ pè sí normal one. Ẹ dákun ẹ̀yin tẹ́ bá wà ń bí báyìí mo máa blọọkì nọ́mbà yín omi láìpẹ́ ṣe ń disturb mi lórí program. Victoria mo súre fún ọ lórúkọ Jésù. Ẹ rà àánú gbà lórúkọ Jésù. Ẹ ò ní sọnù. Mo ń sọ fún gbogbo ẹ̀ tẹ́ ń pè sórí tẹ́ ń pè sí yẹn 080 57 45 58 03 ní kẹ́ ẹ pè sí
mo súre fún yín lórúkọ Jésù. Ọlọ́run kó súre fún yín. Mo súre fún mami wa Tóyìn. Ọlọ́run kó súre fún yín. Ẹ ò ní sọnù, ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ náà, ẹ ò ní tọrọ wọ̀, ẹ ra àánú gbà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run tó ní májẹ̀mú kó gbọ́ àdúrà yín, Olúwa kó gbọ́ ọpẹ́ yín o. Ẹ ò ní sọnù, ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná. Ayé ò ní mú yín, a ò ní mú yín lọ́mọ, a ò ní fọmọ sèyín rọ̀. Ọwọ́ òkùnkùn ní bà yín bí ọwọ́ òkun ṣe ń ru. Ọwọ́ ọlá kó wọlé yín, ọwọ́ ògo kó wọlé yín, ọwọ́ àṣeyọrí kó wọlé yín. Kẹ́ wọnú ògo lọ, ẹ ò mà ní rẹ̀rà. Ayé ò ní fòkó yín ránṣẹ́ sí, ilẹ̀ ò ní gbé yín mì. Gbogbo alágbára ayé wọn ò ní lágbára lórí yín. Oṣó ayé ni, àjẹ́ ayé ni, ẹlẹ́bọlógún ni. Bí mo ṣe kọjú sí òkun yìí lórúkọ Jésù, wọn ò ní lágbára lórí yín o. Ilẹ̀ ò ní mọ́ kí òkun yín ó má gbọrẹ. Ààrẹ àánú kó tẹ̀lé yín, ògo kó tẹ̀lé yín, àṣeyọrí kó tẹ̀lé, kẹrógo lò. Bẹ́ẹ̀ lógun ọ̀run wí o. Gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé kí oore lóore kó dìde sí yín. Ẹ ò ní kú fọ́tayọ̀, ògo ò ní dídé tán, kó kú ẹ̀mí ó pin. Àwọn ogun ọmọ yín ò ní dé tán, kẹ wà ní mọ́ṣúárì. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí, ayé ẹni ẹlẹ́ni ò ní jèrè iṣẹ́ yín o. Ó ti rí bẹ́ẹ̀, kò ní yí padà. Jésù agbára wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you, mami. Orúkọ Jésù, orúkọ Jésù. Hello, hello. 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 God bless you. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run kó gbọ́ àdúrà yín. Ẹ ò ní sọnù. Olúwa kó gbọ́ ọpẹ́ yín. Mo súre fún yín. Ẹ ò ní wọnú agbára òkùnkùn. Kò ní bá yín o. Ọwọ́ oṣó, ọwọ́ àjẹ́, ọwọ́ ẹlẹ́bọlógún. Wọn ò ní tẹ̀ yín. Bí iṣu àjẹ́ ò bá lágbára láti kọ́lé sórí òkun láti wákàtí lọ, wọn ò ní fi lé yín ṣe ibùgbé. Gbogbo agbára òkùnkùn ayé ò ní rán sílé yín. Gbogbo májẹ̀mú òkùnkùn nílé yín ó yá kó dòfo. Ọwọ́ ọ̀fà, ọwọ́ ogun láyé yín Ọlọ́run kó sọ di pẹ̀tẹ́lẹ̀. Bí òkun bá ru sókè, gbogbo tẹ́ ńlá kọjá láti wákàtí lọ, kò sí bí òkun ṣe gbé ní gíga, ó máa rẹ̀ lẹ̀ ni. Ogun ayé yín kó wọlẹ̀ lọ, ó yá kó wọlẹ̀ lọ. Bí ayé ò bá dáwọ́ òkun yìí dúró, a ò ní dá dúró ìṣerere. Bí ilẹ̀ bá mọ́, ìrì á sẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ayé ò lè dá dúró. Ọwọ́ òjò láyé ń dá dúró. Ìwọ obìnrin yìí, a ò ní dá ọ dúró tògótògó. A ò ní dá ilé rẹ dúró tògótògó. A ò ní dá àwọn ọmọ rẹ dúró tògótògó. Nígbà tí ire àánú rẹ bá dìde, lórúkọ Jésù wọn ò ní fi ọ́ ṣàwátì. Ọwọ́ agbára májẹ̀mú ibi lárẹ́yẹ rẹ tó lọ dá májẹ̀mú déwájú dẹ̀wọ̀n ọmọ rẹ, Ọlọ́run kó yí májẹ̀mú náà padà. Májẹ̀mú òkùnkùn, ogun ọ̀run kó parẹ́. Mo dúró bí wòlíì, mo kọjú sí òkun yìí bó ṣe gbé ní ìlọ́po níwájú yìí lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni kí ogun ayé rẹ ṣubú lulẹ̀. Bí ó bá gbé tó ṣubú lulẹ̀, alágbára ayé tó bá gbé níbi tí a ti bí ọtọ́ lọ́mọ ti rẹ ò ní sàn ju tọmọ ń lọ. Látẹ̀ni lọ mo ní kó mòfo, mo ní kó mòfo. Ogun jíjà rẹ parí, mo ní ogun jíjà rẹ parí. Màmá yìí ogun jíjà rẹ parí. Ogun fẹ́ jà láti ìgbà èwe títí di àkókò yìí tó sọ pé ipá pin lórúkọ Jésù. Olúwa kó sọ̀dọ̀ fò, ẹ̀mí mímọ́ kó gbé ìjà yín jà. Ogun ọ̀run ti gbé ìjà yín jà. Olúwa gbé níbi tó ga bó ṣe dàálẹ̀. Màá ṣèǹtẹ̀ bòríà ogbógun náà lọ. Ní ìlọ́po méje màá ṣèǹtẹ̀ bòríà. Ayérayé ó yá kó gbé ṣubú. Bí omi náà ò bá gbé, tí ò lè gbé ohun yìí lọ, tí ohun yìí sí oṣù tó borí ogun yìí látẹ̀ni lọ, ẹ borí ogun náà. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí, bẹ́ẹ̀ lógun ọ̀run sọ. Jésù Olúwa wa, àmín, àmín. Màmá yìí ẹ lọ ṣe tọrẹ àánú fún àwọn aláìní bàbá aláìní ìyá. Ẹ gbàdúrà ní Olúwa nígbà tí ire mi bá dé, má jẹ́ ó di tẹni ẹlẹ́ni. Àwọn ẹni ẹlẹ́ni ni wọ́n máa ń jèrè àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá. Olúwa nígbà tí ire àwọn ọmọ mi bá dé, ẹni ẹlẹ́ni ò gbọdọ̀ jèrè iṣẹ́ tí mo ṣe sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ lọ gbà ẹ lọ fún àwọn ọmọ aláìní bàbá, ẹ lọ fún wọn, yóò dára fún yín over line. God bless you, ma. Alo tún wà mẹ́ẹ̀, hallelujah o. Èèyàn méjì sí péré ká máa lọ. Hello. Hello. Ẹ ká sàn máa wẹ sọ̀rọ̀ sókè o, ẹ jọ̀ọ́ torí èrò pọ̀ lórí line. Orúkọ Jésù.
orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ayérayé ọgbà ògo, ó yá kó gbọ́ àdúrà yín, Ọlọ́run májẹ̀mú kó gbọ́ àdúrà yín, Olúwa kó gbọ́ pẹ́ yín o, Olúwa kó gbà yín yín, ẹ ò ní ṣubú lójú ìjà, ọwọ́ rẹ yóò ní tẹ̀ yín. Gbọ́ wọ́n ní ìjọ tí máa ṣèdè bòríà, ọjọ́ tí ìgbín bá fẹnu kanyọ̀, ọjọ́ náà ní dágbére fáyé. Alágbára tó bá rojọ́ rẹ níbi àbí tó sọ̀rọ̀ ògo rẹ tó lóòní rógolo, irú alágbára bẹ́ẹ̀ mo ní kó ṣagbára nù, irú alágbára bẹ́ẹ̀ kó ṣagbára nù. Ẹ ò ní bọ́ sọ́wọ́ òkùnkùn, ọwọ́ ayé ò ní tẹ̀ yín. Oòrùn yìí ṣe lé, ó di dandan kó rọ̀, oòrùn ò ní lé lọ́sàn-án kó má rọ̀ nírọ̀lẹ́. Gbogbo tẹ́ là kọjá yẹn ó yá kó di ìrọ̀rùn, ọ̀nà rẹ kó là, ọ̀nà tó wọ́ òkun bá gbé kó gbé tó bá dàálẹ̀, ogun àti àánú rẹ táyé gbé hanu, Olúwa kó gbà fún ọ, kíre kó tẹ̀ ọ́ lọ́wọ́, àánú kó tẹ̀ ọ́ lọ́wọ́, gbogbo tó ti kó dànù màsebo di adé àgàdìlì kẹsànà onígbà tí bàdá ìkọlọ sóòní padà oníjó dàbí kọlọlá mo ṣíjú wo òrùn lẹ́ni látẹ̀ni lọ ayé ò ní gbá ire rẹ dànù ayé ò ní gbòkó rẹ dànù wàá rà àánú gbà bẹ́ẹ̀ lẹ́mi máa wí bẹ́ẹ̀ lógún ọ̀run sọ Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù. God bless you ma. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run kó gbọ́ àdúrà gbogbo wa. Aṣọ wòlíì yẹn tó bá kù mọ́mì tó bá rà fún wa kì í ṣe àfipá ṣe ṣùgbọ́n mo fẹ́ jẹ́ káwọn èèyàn gbìyànjú ni lórúkọ Jésù. Àwọn mọ́mì kan ti fún wa ní 5,000 tẹ́lẹ̀ dẹ̀ sọ pé ó ní kòtò àti materials lọ́wọ́ àpò 7,000 àgbà a dẹ̀ nílò 1,000 àbí 2,000 sí mọ́mì ìwọ tó bá fẹ́ fún wa ẹ pè mí sórí nọ́mbà èèyàn kan náà ló kù àmà tó parí ó jẹ́ gbé ẹnìkan náà tó kù lórúkọ Jésù wàhálà ànúgbà ṣó ti kọ́ọ̀tì ni. Hello. God bless you. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára kó súre fún yín, Ọlọ́run kó súre fún yín. Ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ọmọ aráyé ò ní dọ̀nà yín rú. Bí ìrìn àjò aago kan ṣe bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù. Gbogbo alágbára tó bá lóun fẹ́ bá ayé yín jẹ́ Ọlọ́run kó run dànù. Ẹ tó fẹ́ da ìrìnàjò ọmọ yín lórúkọ Jésù Ọlọ́run kó run ìrìnàjò rẹ̀ dànù. Ẹ ò ní bọ́ sọ́wọ́ ayé o, ẹ ò ní bọ́ sọ́wọ́ òkùnkùn. Ọwọ́ ọmọ aráyé ò ní ká yín, ọwọ́ sóòtù ká yín, ọwọ́ àjẹ́ ò ní ká yín, ọwọ́ adáhunṣe ò ní ká yín, ọwọ́ ẹlẹ́bọlóògùn ò ní ká yín. Nígbà tẹ́ ẹ ṣe ibi ò ní bá yín o. Gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé lẹ́ni ẹ lọ ṣàṣeyọrí ẹ̀. Gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé ọ̀nà kó là fún yín. Bọ́wọ́ òkun ò bá sinmi, ire ò ní tán lé yín, àánú ò ní tán lé yín. Bí iyọ̀ ò bá tán lókun, àánú ò ní tán lé yín o, ire ò ní tán lé yín. Ẹ ó rògòlù, ẹ ó ra àánú gbà, àṣeyọrí kó bẹ̀rẹ̀, ògo kó bẹ̀rẹ̀, ìdùnnú kó bẹ̀rẹ̀. Àwọn ọmọ yín kan ṣe rere, gbogbo àwọn ọmọ yín pátá orí wọn ò ní gbàbọ̀dẹ̀, gbogbo àwọn ọmọ yín pátá ẹ ò ní ṣubú lulẹ̀, ẹ ò ní fọwọ́ sí ọmọ o, ẹ ò ní mọ bójì ọmọ. Gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ẹ ó ro àwọn ọmọ yín àrògòlù. Ìgbà tí rí àwọn ọmọ yín bá bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti nínú lórúkọ Jésù àwọn ọmọ yín wọn ò ní ṣubú lulẹ̀ o. Gbogbo ibi tí alágbára bá sapamọ́ sí pé kẹ́ ẹ má jèrè ọmọ lórúkọ Jésù irú alágbára bẹ́ẹ̀ ẹ̀mẹ́mẹ́mọ́ kó fi náà rún dànù, alágbára kó fi náà rún dànù. Ogun ọ̀run kó kọ́ wọn lù wọ́n, ọwọ́ agbára ẹ̀mẹ́ kó kọ́ lù wọ́n, ọwọ́ agbára ẹ̀mẹ́ kó kọ́ lù wọ́n. Gbogbo ọwọ́ àgbà, ọwọ́ ibi, ọwọ́ òkùnkùn lórí àwọn ọmọ yín lórúkọ Jésù mo ní kó di asán, lórúkọ Jésù mo ní kó di asán, lórúkọ Jésù mo ní kó di asán, mo ní lórúkọ Jésù kó di asán, lórúkọ Jésù mo ní kó di asán, lórúkọ Jésù mo ní kó di asán, lórúkọ Jésù mo ní kó di asán, lórúkọ Jésù kó di asán. Ẹ ríre gbà, ẹ ráàánú gbà, Ọlọ́run sọ̀nà yín re, ẹ ti ríre gbà, ó ti tẹ̀ yín lọ́wọ́ o, ẹ ò ní sọnù. Bẹ́ẹ̀ lẹ̀mí máa wí, adùn kó wọlé yín lọ. Jésù náà agbára wa. Ẹ ṣé ma, God bless you ma. Okay, God bless you ma. O ti God, yes ma, God bless you ma. Ẹ ṣé ma. Àánú kó dìde fún yín o, ògo kó dìde fún yín. Aago kan ti fẹ́ lù, ẹ jẹ́ n súre aago kan fún gbogbo èèyàn torí ọwọ́ òkun yẹn máa yí padà láago kan. Gbogbo èèyàn dẹ̀ máa rí torí pé a ti ṣe tago 12 kọjá ṣùgbọ́n mo fẹ́ súre fún gbogbo èèyàn láago kan. Olóṣì ń dá wa dúró, ìwọ sì ní orí ọ̀fẹ́ láti pè. Tó bá dẹ̀ jẹ́ pé o lórí ọ̀fẹ́ láti pè, you just tell me here to pray for you. Ìṣọ̀lá Olúwafúnmiláyọ̀, okay ma, I will. Yájọ mi, okay ma, I will see your message, I will check it ma. God bless you ma. Ayé yín máa yí padà lórúkọ Jésù. Deborah asked about you yesterday lórúkọ Jésù. Àná ló sì Deborah ṣì ń béèrè nípa yín lórúkọ Jésù. Ẹ ra àánú gbà.
ògo Ọlọ́run á gbà pẹ̀lú yín o ẹ̀rọ àánú gbà á máa sọ̀rọ̀ létà mọ́ it is well with you all mo gbàdúrà bọ̀dá Emmanuel a ò ráyè sọ̀rọ̀ mo ní ká sọ̀rọ̀ lórí kẹ́nítàjọ sọ yẹn bí mo bá ṣe fẹ́ ṣe àti nílùú ẹ̀ gidi gan seriously báyìí lórúkọ Jésù a ó rí àánú gbà ó yẹ ìtẹ̀dẹ̀ ní sí Nàìjíríà ní ká lọ gbé bọ̀dá Emmanuel ṣé ìtẹ̀ni sí Nàìjíríà ní ká lọ gbé ni ṣé ìtẹ̀ni sí Nàìjíríà lọ mú kọ́kọ́rọ́ wá ká lọ gbé ìwé lọ́wọ́ sílẹ̀kùn géètì ká lọ sílé ní ká lọ gbé ìtẹ̀ni sí Nàìjíríà God will bless you ọmọ pé ọjọ́ rally yẹn mami ó máa fáìtà ìlànà Ọlọ́run máa ṣẹlẹ̀ ògo Ọlọ́run á fún ṣẹlẹ̀ adùn níbàdà mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù ìpín rẹ ò ní gbàbọ̀dẹ̀ ọwọ́ aráyé ò ní tẹ̀ ọ́ ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí ògo rẹ̀ á fọhùn ní gbogbo ibi tó o bá dé láyé wàá rọ́nà àbáyọ ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀ láyé rẹ̀ ó mà ní tọrọ jẹ ó ní tọrọ mu ó ní tọrọ ná ó ní tọrọ lò àmọ́ mi ọmọ Táyọ̀ mo ti gbàdúrà fún yín lénìí lórúkọ Jésù ìpín yín ò ní gbàbọ̀dẹ̀ tàwọn ọmọ yín ò ní wọlé ibi òkùnkùn láyé lórúkọ Jésù àwọn ò ní bọ̀ wọn ọmọ yín bẹ̀ Bíbélì sọ pé ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó tí òkùnkùn ní borí ẹ̀ òkùnkùn ní borí yín o kò ní borí àwọn ọmọ yín ẹ ra àánú gbà gbogbo ibi tẹ́ ẹ bá dé mọ̀mọ́ ọmọ Táyọ̀ ẹ lọ rógòlù ọwọ́ yín ò ní gbẹ fún rere I appreciate you my mami God bless you Bùsí Ìbùnmi Ayẹni mo mà súre fún yín Ọlọ́run kó súre fún yín o ògo yín á fọhùn níbikíbi tí Bùnmi bá dé láyé kẹ́ ẹ rógòlù bí ríro omi yẹn ṣe pọ̀ yìí bẹ́ẹ̀ ni kòkò rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni káàánú rẹ̀ dìde Adùnnídayọ̀ mo gbàdúrà fún ọ ìpín rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ọmọ aráyé ò ní rí ẹ mú o mo sọ pẹ̀lú àṣẹ wo omi yẹn bó ṣe ru ní ìlọ́po yìí bẹ́ẹ̀ ni kí ògo rẹ̀ kó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kí àánú rẹ̀ kó dáhùn lórúkọ Jésù ẹ ó rí àánú gbà àṣeyọrí rẹ̀ ò ní bọ́ ọmọ aráyé nínú wàá débi gíga Jọkẹ́ Bọ́dúnrin ẹ ṣé mà God bless you mà àwọn náà máa fáwa náà ní owó aṣọ lórúkọ Jésù aṣọ wòlé aṣọ mi náà ń pọ̀ sí nìyẹn ẹ mọ̀ pé àlà aṣọ méjì ju ká máa wọ́wọ́ àwọn aṣọ white yìí náà lọ lórúkọ Jésù a ó rí àánú gbà o ògo yín á fọhùn ayé ò ní mú yín o bẹ́ẹ̀ bá ṣe ń ránṣọ fún mi wọ́n ní bá ránṣọ fọ́lẹ̀ kó pa lára o ẹ bẹ́ẹ̀ ti ránṣọ ẹ máa mọ́wó télọ̀ sí o ẹ mọ̀ pé a lè ríra bẹ́ẹ̀ ilé ìṣe shirt and trouser ilé alágẹran ni o àwọn télọ̀ Nàìjíríà dẹ̀ ti gbowó púpọ̀ sí wọ́n ti mọ̀ pé wòlíì wọ́n dà ó ń bẹ lọ́wọ́ yín wọ́n dẹ̀ mọ̀ pé àwa ò sí sàkámọ̀ ń jẹ lórúkọ Jésù ayé ò ní mú yín ọwọ́ ayé ò ní bá ọ o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu o ìpè yín á dájú o yín á fọhùn síkò wàhálà àánú gbà ayé ò ní pa o ọmọlára rájì ògo rẹ̀ á fọhùn mami à ń dúró de aago kan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àti máa lọ mo kí gbogbo èèyàn mo dẹ̀ gbàdúrà fún Sunday Igboho lórúkọ Jésù Ọlọ́run kó gbọ́ àdúrà gbogbo wa bí ọwọ́ ògùn yẹn ṣe ń le bẹ́ẹ̀ ni kó máa béèrè tó o bá fẹ́ lórúkọ Jésù mami ní ọlá àdúrà yín náà gbà ẹ̀rá àánú gbà gbogbo yín á fọhùn ẹ̀rá àánú gbà o gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mo súre fún yín ayé ò ní takò yín o mo súre fún gbogbo àwọn tá ń bínú Ọlọ́run kó pẹ̀tù sí gbogbo yín lọ́kàn a ò ní jà ẹ má jà o nínú ìrìn àjò tá à ń bá lọ yìí mami mo ti sọ ẹ má jà torí tá a bá ti ṣe ìgbà ìkeje kò tún sí orí ọ̀fẹ́ ẹnikẹ́ni tó bá wá tún dalẹ̀ ó jẹun kó balẹ̀ lọ ẹ wo irú ẹni tí ó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé òun náà rán wá àṣẹ DSS náà ní kó lọ́ọ́ máa ya plate number tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá kí ti ṣe Yorùbá lásán tó tún jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin náà wò ó táṣírí rẹ̀ tú àṣírí òkùnkùn níbò àṣírí òkùnkùn níbò gbogbo alágbára tó bá fara ni wá àṣírí wọn ò níbò but lórúkọ Jésù a ó jọ rí àánú gbà a ó sì jọ ṣe rere ògo yín á fọhùn ẹ̀yin máa mi bá mi ògo yín á fọhùn jẹ́ àgbàdua ká tó máa lọ mo fẹ́ wọnú àdúrà aago kan yẹn lọ ògo ní bàbá àti fọ́ọ̀mù àti fọ́ọ̀lọ́run ẹ̀mí mímọ́ yóò ti wá láti kọ́ ṣe ó ń bẹ ní sìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín Ọlọ́run tó ní májẹ̀mú ọwọ́ agbára rẹ̀ dà ọwọ́ iná rẹ̀ dà ọwọ́ àṣeyọrí rẹ̀ dà fún gbogbo àwọn tó kù síbi tí wọn ò sá lọ àtàwọn tó tún ṣe ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ire àti àánú kó wọ ilé rẹ̀ ilé ògo kó wọ ilé rẹ̀ kó rà àánú gbà kó rógbòdò àṣeyọrí kó tẹ̀lé ọ ìbùkún ó tẹ̀lé ọ ògo kó tẹ̀lé ọ kó rógbòdò kó wọnú ògo gbogbo tó o bá dé láyé wàá rọ́nà àbáyọ ayé ò ní mú ọ ayé ò ní pa ọ lẹ́kún ayé ò ní mú ọ níbikíbi níbi tó o bá dé láyé wàá máa rọ́nà àbáyọ alágbára tó bá ní kó o sọnù alágbára tó bá ní kó o kú
alágbára ló máa ní kó so kó pokùnso láti wákàtí lọ kó gba kú rẹ kú ọwọ́ ayé ọwọ́ ọ̀ṣọ́ kò tún gbọ́dọ̀ bá ọ mo gbójú mi sórí òkè wọn ni bíbélì sọ pé níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá ẹni tó dá ọ̀run ayé ó ní kò ní jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ láti lọ ẹsẹ̀ rẹ ò ní yẹ nígbà ilẹ̀ Yorùbá yìí nígbà tá a bá gba ilẹ̀ náà ó ò ní sọnù nígbà tá a bá gbà á ó mà ní tọrọ jẹ nígbà tá a bá gbà á wàá rògbòlù nígbà tá a bá gbà á wàá débi gíga nígbà tá a bá gbà á wàá rí ìbùkún nígbà tá a bá gbà á ayé rẹ̀ á nítumọ̀ nígbà tá a bá gbà á ògo tiẹ̀ náà fọ̀n ọwọ́ òní kan ọwọ́ ṣòtò kan ọwọ́ àjẹ́ òtò kan ọwọ́ ẹlẹ́bọlóògùn ọwọ́ ẹni ibi kò tó kàn án mọ́ láti tèmi lọ gbogbo òkùnkùn gbogbo ẹni ibi gbogbo ọwọ́ ayé gbogbo ọwọ́ ọṣó gbogbo ọwọ́ òkùnkùn lára rẹ̀ kò di asán mo ní kò di asán mo ní kò di asán mo ní kò di asán ọwọ́ òkùnkùn ọwọ́ ẹni ibi lára rẹ̀ kò kéré láti tèmi lọ o ti rọ́nà àbáyọ lára rẹ̀ láti wákàtí lọ ogun òkùnkùn ogun ayé ogun ẹbọra ọwọ́ ibi ọwọ́ àjẹ́ lára rẹ̀ kò gbiná dànù iná ayé iná oṣó iná ẹlẹ́bọlógún tá a dákalẹ̀ nítorí rẹ̀ ó yẹ kó pòórá ó yẹ kó pòórá ó yẹ kó pòórá Olúwa sọ agbára ayé di òfo sọ agbára òkùnkùn di òfo sọ agbára ẹlẹ́bọlógún di òfo agbára dáhùnṣe sọ di òfo láti wákàtí lọ ògo rẹ̀ fọhùn olọ́nà àbáyọ ó ti rí ṣe ó ti rí mu ó ti rí ná ó ti rí lò ó ti rí jẹ ó ti rí ná ó ti rí lò ó ti rí ná ó ti rí lò ó ti rí jẹ ó ti rí mu ó ti rí ná ó ti rí lò ó ti rí jẹ ó ti rí mu ó ti rí ná ó ti rí lò ó ti rí jẹ àbùtán labo dígbì àṣírí rẹ̀ kó bò ọmọ onígèlègèlè àmọ̀pàdé rẹ̀ mọ́ bí a kò bá rí ìdí òkun ayé ò ní rí ìdí rẹ̀ o ayé ò ní rí ìdí rẹ̀ gbogbo ẹni tó dá sí ilẹ̀ Yorùbá ayé ò ní mú yín ẹ ò ní tọrọ jẹ ẹ ò ní tọrọ mu aago kan ṣe òun ṣe dé àtàrí mi láti wákàtí lọ a ò ní síjú wo òòrùn kẹ́ni náà má wo bàìbàì ẹnikẹ́ni tó bá síjú wo ògo rẹ̀ ojú àpò fọ́ lójú mo sọ ohun náà jáde wọ́n ní kókó báyìí lóhun agogo dùgbẹ̀ báyìí lóhun dùgbẹ̀ ohun akèrègbè òfò balẹ̀ báyìí lọ́wọ́ òkun ṣubú láti wákàtí lọ ọwọ́ kọ́wọ́ tó bá gbìyànjú lórí ẹ láti wákàtí lọ ọwọ́ náà kò dòfo ọwọ́ náà kò di òfo ọwọ́ náà kò di òfo ọwọ́ náà kò di òfo ọwọ́ ibi lára rẹ bí ọwọ́ mi ṣe bolẹ̀ kó bò ó mọ́lẹ̀ ìjọ tí ọ̀wọ̀ àràjò bá dágbére ilẹ̀ ọjọ́ náà ní délẹ̀ o ẹnikẹ́ni tó bá porí rẹ níbi irú ẹni bẹ́ẹ̀ kó wọlẹ̀ lọ agbó bá lù tó bá dojú bọlẹ̀ kò ní nẹ́bà fọwọ́ wọn látẹ̀lé lọ àrà kì í sán kó gbàgbé ohun rẹ̀ sílé o ò ní gbàgbé ayé ò ní mú ọ o ò ní sọnù ayé ò ní mú ọ o ò ní ṣiṣẹ́ o ò ní tọrọ jẹ gbogbo alágbára láyé náà bá bèrè ikú fún ọ ikú kó gbé wọn mi bíbélì ní ẹnikẹ́ni tó bá fi ọ ré olóhùn la máa fi ré látẹ̀ni lọ ó ní kíkọ́ wọn máa kóra wọn jọ kì í ṣe nítorí Koiki kì í ṣe nítorí Sunday Igboho kì í ṣe nítorí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo kì í ṣe nítorí bàbá Akíntóyè ṣùgbọ́n nítorí ara wọn ni ṣùgbọ́n tá bá kóra wọn jọ Ọlọ́run kó pa wọn run mo gbàdúrà ẹnikẹ́ni tó bá pa wọn lórúkọ Jésù ó yá Ọlọ́run kó run wọn dànù Ọlọ́run kó run wọn dànù alágbára kó run wọn dànù ẹ ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí o ẹ rògbòdò ayé ò ní pa yín o bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógún ọ̀run sọ o ẹ ti rọ́nà àbáyọ gbogbo ń tẹ́ ẹ béèrè lọ́wọ́ Elédùmarè lọ́wọ́ aláṣẹ tó ní òkun lọ́wọ́ lẹ́ni lórúkọ Jésù fàmúlé yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógún ọ̀run sọ èmi àti rẹ a ò ní kú fọ́tayọ̀ ọwọ́ ọmọ aráyé ò ní borí ẹ bọ́wọ́ òkun bá ru títí ọwọ́ náà wálẹ̀ ni ọwọ́ ogun lára rẹ kó gbiná dànù ìwọ ẹnikẹ́ni tó wà nínú ìṣòro kan ó sọ sáyé rẹ lẹ́ni ìṣòro náà parí bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí o bẹ́ẹ̀ lógún ọ̀run sọ Jésù náà agbára wa aago kan kù ìṣẹ́jú mẹ́jọ láti wákàtí lọ mo sọ mo wọnú ilẹ̀ mo pàṣẹ bíi wòlíì mo fi ọ̀rọ̀ náà wọnú ilẹ̀ lọ láti wákàtí lọ ìṣòro ayé rẹ tó pa ọ́ lẹ́kùn yẹn mo ní kó wọlẹ̀ lọ mo ní kó bómi lọ ó ti sókun ìgbàgbé adúpẹ́pẹ́ ti ṣe mami bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí sọ pé ó ṣeun máa bá mi tẹ láìkì yẹn máa tẹ lọ́ọ̀fù yẹn máa yìn ín sọ pé ó ṣeun ó dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn Jésù náà agbára wa mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo àwọn ènìyàn tó ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí tán ra dátà lọ́jọ́ yẹn abèrè dátà oríṣiríṣi tó ti ṣe 20 megabyte bàbá tó ṣe fún wa lọ́tọ̀ ó sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè sáré ṣe 20 megabyte láàdì ẹ ò ní rí kó ọmọ o iṣẹ́ yín á máa tẹ̀síwájú o ògo yín á máa fọhùn o àánú Ọlọ́run á dìde o ògo yín á dìde o ẹ ò ní tọrọ jẹ o ẹ̀yin tẹ́lẹ̀ fún wa ní owó oúnjẹ tẹ́ni owó jẹrè lórúkọ Jésù ebi ò ní pa yín o ọwọ́ ọmọ aráyé ò ní bà yín o ẹ ò ní kú fọ́tayọ̀ o gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé àánú Ọlọ́run á bá yín gbé o ẹ ó ṣe rere o mo ní ẹ máa ṣe rere ẹ ra àánú gbà
àánú Elédùmarè kó bá yín gbé o kẹ́sì ṣe rere gbogbo yín kó fọhùn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin ọ̀nkú mi tẹ́ ń pè mí, tẹ́ ń fàdúrà yín ràn mí lọ́wọ́ látẹ̀ní lọ. Ẹ ò ní sọnù o, ẹ ṣeun púpọ̀. Mo ní ẹ ṣeun púpọ̀, ayé ò ní pa yín o, ẹ ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o. Ẹ̀yin tẹ́ rí mi ta tẹ́ ń béèrè mi, ogun ọ̀run kó máa dá sọ̀rọ̀ ayé yín o. Ẹ ṣé o, ẹ̀yin tẹ́ dẹ̀ tọ́jú ojú mi, ẹ̀yin dókítọ̀, àǹtí Búkì, màmí Mátúndé tẹ́ ẹ̀ jẹ́ kí n fọ́ lójú, ayé ò ní fọ́ yín lójú. Ìrìn àjò ìgbà kẹfà rèé, ẹ̀ẹ̀kan ló kù. Mami nínú ìkeje yẹn ó máa ń lágbára púpọ̀. Mami mo ló máa ń lágbára púpọ̀. Ìta ti mú bọ̀ ó máa dàbí ìgbà àkọ́kọ́ àbí ìgbà ìkẹta. Àkọ́kọ́ yẹn lágbára, ẹlẹ́kẹta yẹn náà lágbára. Ìparí ẹ̀ náà máa ṣe kí ni o, ó máa súpà wàá dẹ̀ ráàánú gbà. Gbogbo yẹn á fọ́ nítorí pé a ó ṣẹ́gun, a dẹ̀ ti di aṣẹ́gun. Ó ní a ó di aṣẹ́gun nípa ìfẹ́ olùgbàlà. Yóò sì kàn. Báàgò kan yẹn ṣe lù yìí lórúkọ Jésù. Ọwọ́ iná, ọwọ́ agbára Ọlọ́run kó bá ọ gbé. Ó yá ọwọ́ Elédùmarè dìde lórí òkun. Mo rọ́wọ́ rẹ Ọlọ́run, ó dìde lára rẹ látẹ̀ní lọ. Gbogbo ẹni tó wù kó gbọ́ mi, o ò ní jẹ̀bi ikú, o ò dẹ̀ ní kú fọ́tayọ̀. Ọwọ́ aráyé gbogbo ilé tó ń kọ́ pàtì ẹ̀ wá parí ẹ̀. Gbọ́ ìrètí gbé fólókun, má lọ gbé fún. Ilé ẹni tó ń gbọ́ mi kó wá gbé fún. Èyí tí ń gbé lọ sọ́lọ́sẹ̀, má lọ gbé fún wọn mọ́ o. Ilé rẹ nìkan gbére wá, èrè kó tẹ̀lé ọ. Ayé ò ní gbé pósí wálé ẹ, ayé ò ní gbé ikú ọmọ ká ọmọ o. A ò ní gbé òkú ọkọ ká ọmọ, o ò ní dókú ọ̀sán gangan. Ayé ò ní rú òkú ayáwá ká ọmọ. Ọmọ rẹ ní Nàìjíríà lókè òkun, ayé ò ní gbókù ẹ̀ka ọmọ. O ò ní bá wọn sunkún. Nínú ọdún yìí o ò ní sunkún o ò ní nípinnu ẹkún. Bẹ́ẹ̀ mo sọ bí wòlíì, mo nà pa àṣẹ jáde gẹ́gẹ́ bí wòlíì sínú òkun yẹn lórúkọ Jésù. Ìwọ tí ojú rẹ rí ọ̀pá yìí láti wákàtí lọ, ọ̀pá ayọ̀ ni kó wọlé ẹ, ọ̀pá ìdùnnú kó wọlé ẹ, ọ̀pá mọ́ṣẹ́ kó wọlé ẹ, ó sọ ilé rẹ di ayọ̀, ó sọ di ilé aláyọ̀. Gbogbo òkùnkùn tó wà nínú ilé rẹ, ọ̀pá yìí kó nà wọ́n síta. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí, bẹ́ẹ̀ ló gun ọ̀run sọ. Jésù náà agbára wa, àmín. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Mo yè, mo yè, mo yè, mo yè, mo yè, mo yè, mo yè. Ògo, 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 ògo. Jésù agbára wa. Mami, try and forí ẹ̀ balẹ̀ fún Ọlọ́run níbikíbi tó wà. Sọ̀kalẹ̀ lórí bẹ́ẹ̀dì àbí tó jókòó. Try láti fi orí rẹ̀ balẹ̀ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ lógun ọ̀run sọ. Jésù náà agbára wa. God bless you all. It is well with you.